ọ̀tà orí ìlú jàǹkàn anúmọ́ règèdè olómi yọ̀ọ̀yọ̀ ìlú àwẹ̀là kábíyèsí orí ìbáragùn kẹ́ẹ̀pẹ́ bàbá bíi ìlú èjì ó níwàràn kẹ́ẹ̀dàgbàdàgbà bíi balùfọ̀n orí ìlú rùn ọlọ́tà ẹ̀rìrì orí ilé àwórì ọmọ àkókò gbalẹ́gbàjù jìnwìnjìnwìn àkún ọmọ ọlọ́fin orí ẹ̀rì ọmọ àjòjì sanwó ọkọ̀ lẹ́sùn ọmọ onílẹ̀ yẹn fàǹdà lérèmí àjòjì sanwó ọkọ̀ lákèsán àrè sanwó ọkọ̀ lérèmí òṣù ọmọ àgàn ìgà ìlọsì àtúnyà ìyàrúgàlẹ̀ ìṣìká ìmọ̀lẹ̀ nílé ìṣẹ̀rì ọ̀tà ilé ìgànmọ̀dẹ̀ ọmọ ọlọ́fin àjàyè ọmọ ọlọ́fin àgbódèrè kábíyèsí ẹ̀yin làwèrè gédé ọmọ alálẹ̀ ẹ̀fẹ̀ ọmọ egúngún lè fi wájú gbọ́ta ọmọ àtètè kọ́tẹ̀lú lẹ́bàá oògùn tó kọ́kọ́ tẹ̀lé ìbàrà ọlọ́tà àfijù ẹ̀yẹ tí ń rìn lóòjọ́ kábíyèsí ọmọ ìjì tí jà lógìrodo bàbá ẹ̀yin lọ́mọ ìpèsè tayọ lóòrè èdò ọlọ́tà ìmọ̀lẹ̀ tí fokini àìrí ṣòro láàjì ọmọ mariwo bí ọ̀gọ́mọ̀ nílẹ̀ ìṣẹ̀rì ọmọ ọlọ́fin àjàgún ògún fún mi nírè aládé jìnwìnjìnwìn àkún kábíyèsí ọmọ àwórí òkè tí fàgàdà yàlú ọmọ asọ́lọ̀ agbọ̀ndà ara léèdó asọ́lọ̀ orí ìṣẹ̀rì ọlọ́fin nímọ̀kín asọ́lọ̀ rédòrédò tó fi dorí omi tẹ́wọ́ gbàgàdà àgàdà ọ̀hún dògbò àìrí lẹ́fíńjọ́ ọmọ ìmọ̀lẹ̀ tí fèlè jà àǹlẹ́ bàbá o ọmọ oore tí ń fò ní sọlọ́ọ̀ṣì ọmọ láìjẹmọ tí yan fanda ọlọ́tà mo bùtú mo kéèpẹ̀ fàlàṣẹ àwórì kábíyèsí ẹ̀yin lọ́mọ tààrà wọ́jà ìjìgbò mẹ́kùn ẹkùn bìrìtì ilé ìrẹ́mọ agbọ̀ǹdà bíi ti ará àlódè ọlọ́fin àjàyè jayéjayé orí ilé ìṣẹ̀rẹ̀ ìwájú ọlọ́kọ̀ wọn a máa sowó ẹ̀yìn òbírí ọlọ́kọ̀ wọn a ṣe ìjìgbàrà ìlẹ̀kẹ̀ amọ́rùngún ìgà ìsọlọ́ṣì orí àwórì kì í sanwó odò lérèmí torí gbogbo ọ̀nà lọ́lọ́fin fi ńlá dò ó já lọ́jọ́ ìjígbọ́ pàgbàjẹ́ lọ́wọ́ ọlọ́fin àgbódèrè lérèmí wọn afọ́pá wà wọn afàjẹ́ wà wọn á tún fò gèdégédé ọwọ́ wà láti létí àtètè títí délé ìṣẹ̀rẹ̀ kábíyèsí ọlọ́tà ẹ̀yin lọ́mọ òjijì ara ìjà agbọ̀ǹdà lókògùn jaketu ajàmámà àlà lọ́jọ́sí ìgànmọ́dẹ àrọ̀nì tí fèlè jà ìgànmọ́dẹ fèlè jà bí ogun àlọ́ọ̀dẹ ọ̀tà ọmọ ológun àìgbọ́tẹ́lẹ̀ fi pòpòǹdó yọjú kéǹtúké ológbò hẹ̀rìmọ̀ ọ̀tà lọmọ ìmọ̀lẹ̀ tó fi kó ti yọjú ẹ̀gbá ọmọ àgàn orí àjànà kábíyèsí ọba láńlẹ́gẹ́ ẹ̀yin lọmọ òrìṣà kan ìdú ẹ̀yin lọmọ òrìṣà kan ìjì ọmọ òrìṣà àìpéwò tí màjèṣí ò gbọdọ̀ gbìn ta lọ dé àṣàṣàmọ̀sá lójú orí àwórì tó yá gbóyà jù tó tún rógùrò sórí omi rètèrètè béèyàn ó dìtẹ̀ ọ̀tà kó rántí ilé àwórì níṣẹ̀rì kó rántí àwẹ̀là tó nílò kó má gbàgbé èjì tí jà tí kì í máa là kó rántí ẹyẹ fínfín ti jẹun ní gbangba kábíyèsí o ọlọ́fin àwórì kẹ́ẹ̀dàgbà bí ará òwúrọ̀ ìpèkú ilé yẹn lígbọ̀n máa lé sí lọ́tà agada ọ̀tá dúró tọ̀tà kábíyèsí kẹ́ẹ̀gún lóye bí ọlọ́fin gbogbo àwo ilé ọ̀tà yóò lọ́tà lé gbọ̀nbẹ́ máma pọ̀ sí lọ́tà lé gbogbo ayé lè máa bọ́ba dùlú mú àwọn aláṣekù wọn bọ́ba ṣèlú bàbá àwọn asọ́lọ̀ àwọn eléèdè àwọn ògbólú àwọn agbọ̀ǹdà mórolúgbé adélù olúkòrè àwọn aṣáde àwọn ìsí àwọn òròmólú àwọn ẹ̀nà àkó kábíyèsí àwọn ìjànà abáyín ṣe àwọn ìsọlọ̀ abáyín ṣe àwọn iléṣí àwọn ìkógbè àwọn bàbá àwọn yèyé gbogbo ọ̀tá yín ṣe bàbá kábíyèsí dìgbàrú máa joyè mọ̀jẹ̀ bàbá ẹ máa joyè mòró lájànà gan kẹ́ẹ̀pẹ́ o ọlọ́fin ẹ̀yìn ìṣẹ́rí orí àwórì ọmọ ọlọ́kọ̀ nílé ìṣẹ́rí ìgànmọ̀dẹ̀ ọmọ àfẹlẹ́jà. ẹgbẹ́ ọ̀hún kí ti gbé a kú àtàárọ̀ ọlọ́fin àgbè wá ilẹ̀ àwórì òní bàjẹ́ láṣẹ Èdùmàrè mo ṣèbà ọlọ́run mo ṣèbà ènìyàn mo ṣèbà ilé tí mi sọ̀rọ̀ síwájú káwa tó mú díẹ̀ mo ṣèbà gbogbo níbà pátá ẹ jẹ́ kí ìjú wa ṣe lè lé bọ́mọdé bá jùbà gbà àròkọ dálẹ́ o ká má fi rúkọ ká má fẹsẹ̀ kọ lè ní ká lọ ká bọ̀ láyọ̀ mo kí gbogbo ẹ̀yin lè ti wà lórí ìlà o gbogbo yín pátá ní mi kí o mo kí gbogbo yín ẹ ṣé ẹ kú àfọmọ ènìyàn ṣe ọlọ́fin á gbè wá ilẹ̀ àwórì òní bàjẹ́ láṣẹ Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lè ti mi tù wá lè yìí mo dúpẹ́ lọ́wọ́ yí bẹ́rù bá ṣọpẹ́ àgbàmí ẹ àdúpẹ́ mo ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ ilé tí mi tí wá lè pátá ètò yìí a ní ká tètè bẹ̀rẹ̀ lè ní kí gbogbo à lè lọ kí ṣe yẹ kí lọ sí òwúlà ọlọ́fin á ṣe gbé wá kábíyèsí ti wà lórí ìlà pẹ̀lú wa
gbogbo yìí ló máa rí wọn kétékété ẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn kí ẹ ti máa jẹ́ lálẹ́ yìí rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Prince Kenny Akínyòsí, mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ kú ẹ̀fọ́ ọmọ ènìyàn ṣe gbogbo gbàlẹ́ mi pè wá ká mi gbà wá lè mọ̀ràn, mo dúpẹ́ lọ́wọ́ yìí Ọlọ́fin á gbé gbogbo wa ilẹ̀ Àwórò ní bàjẹ́ là bọ̀rọ̀ kìíní èwù, mo dúpẹ́ lọ́wọ́ yìí Ọlọ́ládé Fáróǹbí, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ rí wípé ikú làmí ṣe yìí dátà ló mi jẹ àtọ́tàn jẹnẹrétọ̀ gbogbo ẹ lẹ́ẹ̀ní ká fọkànbalẹ̀ ẹsẹ̀ mi ṣe kẹ́ẹ̀tì sọ àṣírí yóò ní tó gbogbo ẹ̀yẹ ọmọ Àwórì lè wà lókèrè gbogbo yìí ló máa kórè oko déédéé láṣẹ Èdùmàrè kí ẹ ti máa jèrè nígbòkú yí wálé o bẹ́ẹ̀ ló máa rí kò yí padà mo dúpẹ́ lọ́wọ́ Adétutù Akínyòsí, mo dúpẹ́ lọ́wọ́ tí ìkẹ́ náà gbogbo yín ní dúpẹ́ lọ́wọ́ ẹ aṣojú ọlọ́tà yèyí aṣojú ọlọ́tà gbogbo yín ní dúpẹ́ o mo wá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi yányán Akínyòsí Jamiu kíní yìí òun ló kẹ́sì mi rí kí mi yọ lọ́tún ọtún yìí òun ló wà léyìí rẹ òun ló wà léyìí ẹ olórí oko rẹ ọ̀gá wa ẹ̀pẹ́ fún wa o nígbò ìtì mo dúpẹ́ lọ́wọ́ onímọ̀ọ́ba ẹkùn akẹran onímọ̀ọ́ba kan Aliu Adisa Razak èyí ti wà pẹ̀lú wa ti pẹ́ àmọ́ lóore ẹ ṣe baálẹ̀ ló gbọ́ ẹlẹ́gbà mo dúpẹ́ lọ́wọ́ yìí o ẹ̀yin náà ẹ rí pé ikú làmí ṣe yìí ikú lè dálà ẹni ká tẹ̀síwájú ẹ wò ṣunṣun èyí tó fún wa ní ibi tàmùtàmù la máa fi ṣe studio àṣẹ tí wàá lérú ẹ láti ọdún lè kọjá pẹ̀lú ìdánilójú mo mọ̀ wípé èyí látẹsẹ̀ bọ̀ yìí gbogbo ọmọ Àwórì ló máa dá sí àṣeyọrí rẹ Ọlọ́fin á sì gbé wa ilẹ̀ Àwórò ní ìbàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọlọ́ta àtìkẹ́ ẹ̀yin náà lẹ́yìn láṣètò ẹ wò ó pé ikú làmí ṣe yìí dáa ẹ̀yin náà tì wá lè yìí mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́tọ̀ tìlú ọ̀tọ̀ ọba onímèké tìlú mèké mo dúpẹ́ lọ́wọ́ yìí alápá mo dúpẹ́ lọ́wọ́ tí ti kẹ́ ẹ ṣọjọ́ bí lọ́nà ẹ ṣọ̀pọ̀ ẹ láyé láṣẹ Èdùmàrè kí ẹ ti máa jẹ́rẹ̀ gbogbo ọba Àwórì pátá mi yọ ẹnìkọ̀ọ̀kan kù gbogbo yìí ní ìdúpẹ́ lọ́wọ́ ẹ gbogbo yìí ní ìdúpẹ́ ẹ pẹ́ fún wa o ẹ gbó ẹ dògbólògbó ká tọ́jọ̀ kí ti máa ríre ẹ ṣe Ọlọ́fin á gbé wa lè ní àti mi pariwo ẹ láti ìjẹta pé kábíyèsí wa àwọn là máa gbé wá lè ní aláìlúwà orúkọ ń pọ̀ oyè pọ̀ ọba láńlẹ́gẹ́ ọlọ́tà tìlú Ọ̀tà ọ̀hún ló máa wà lórí ìlà pẹ̀lú alẹ̀ ní a sọ pé ká tó gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò ìlọsíwájú ilẹ̀ Àwórì ká ti máa ṣe sí gbogbo ọba gbogbo ọ̀tọ̀kùlú ìlú ló kàn gbogbo wa láṣẹ máa gbé wá sórí ètò yìí ìyẹn látọ́ sọ wípé lálẹ́ yìí ká pe kábíyèsí wa kọ́tọ́ wá là wá lọ yẹ lórí ẹ̀ ìyẹn ló gbé wa débìlì alẹ́ ní látọ́ sọ pé àwa pẹ̀lú lójó máa wà lórí ìlà kí wá ṣe ká gbọ̀rọ̀ ní kóṣó ẹ máa rójú kétékété kájọ wà lórí ìlà lè ní kí ẹ ti jẹ́ rẹ́wẹ́ mọ̀míbọ̀ lérèmi àjòjì sanwó ọkọ̀ lákèsán àrè sanwó ọkọ̀ lérèmi òṣù ọmọ àgàn ìgà ìlòsì àtúnyà ìyàrúgàlè ìṣìká ìmọ̀lẹ̀ nílé ìṣẹ̀rì Ọ̀tà ilé ìgànmọ̀dẹ̀ ọmọ Ọlọ́fin Àjàyè ọmọ Ọlọ́fin Àgbódèrè kábíyèsí ẹ̀yin làwèrè gédé ọmọ alálẹ̀ Ẹ̀fẹ̀ ọmọ egúngún lè fi wájú gbọ́ta ọmọ àtètè kọ́tẹ̀lú lẹ́bàá oògùn tó kọ́kọ́ tẹ̀lé ìbàrà ọlọ́tà àfijù ẹ̀yẹ tí ń rìn lóòjọ́ kábíyèsí ọmọ ìjì tí jà lógìrodo bàbá ẹ̀yin lọ́mọ ìpèsè tayọ lóòrè èdò ọlọ́tà ìmọ̀lẹ̀ tí fokini àìrí ṣòro láàjì ọmọ mariwo bí ọ̀gọ́mọ̀ nílẹ̀ ìṣẹ̀rì ọmọ Ọlọ́fin Àjàgún ògún fún mi nírè aládé jìnwìnjìnwìn àkún kábíyèsí ọmọ Àwórì òkè tí fàgàdà yàlú ọmọ asọ́lọ̀ àgbọ̀ǹdà ara léèdó asọ́lọ̀ orí ìṣẹ̀rì Ọlọ́fin nímọ̀kín asọ́lọ̀ rédòrédò tó fi dorí omi tẹ́wọ́ gbàgàdà àgàdà ọ̀hún dògbò àìrí lẹ́fíńjọ́mọ ìmọ̀lẹ̀ tí fèlè. ẹgbẹ́ ọ̀hún àti káàbọ̀ padà láàyè ìgbára wa lákòókò máa gbé kábíyèsí wa wọlé ìṣẹ̀ yìí kí gbogbo wa káàjọ
jomitoro ọ̀rọ̀ yìí ọ̀nà lámàgbégbà lè jẹ́ wípé èrò wa ṣèkóso gbogbo kù lọ́ọ̀ ti gbà lọ́wọ́ wa à lè gbà padà ọ̀nà tìyẹ gbogbo ẹ̀ lámàgbéyẹ̀wò lè nísẹ̀yìí ẹ jẹ́ kí n gbé kábíyèsí wa wọlé. Kábíyèsí o. Ẹ mọ̀ wo. Ó yá ẹ jẹ́ ká máa bọ̀rọ̀ ẹ bọ̀ bẹ́ẹ̀ yìí. Ṣé wọ́n ti gbọ́n sí? Ìbéèrè kọ́kọ́ nípa àṣepọ̀ àwa ọba Àwórì. Mo fi dá yín lójú pé àṣepọ̀ tó dájú ó wà láàrin àwa ọba ilẹ̀ Àwórì. A máa ń ṣe ìpàdé wa ní ìlú Ìkọ̀tún ní oṣooṣù, precisely last Sunday of every month ni a máa ń ṣe meeting wa. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ọba Àwórì ló ti bẹ̀rẹ̀ sí ń wá sí àwọn meeting wa yìí. So mo wá fi àkókò yìí mo fi ń bá àwọn ọba ẹgbẹ́ mi, àwọn ọba Àwórì, kí wọ́n jọ̀ọ́ kí wọ́n jẹ́ kí ẹsẹ̀ gbogbo wa máa pé síbẹ̀, nítorí àìbá wọn sí níbẹ̀ ni àìbá wọn dá sí. Mo fẹ́ jẹ́ kí gbogbo wa kàkàjọ máa dá sí ọ̀rọ̀ Àwórì. Nípa ìbéèrè pé àjèjì ló pọ̀ tó ń jẹ chairman local government ní ilẹ̀ Àwórì. Bẹ́ẹ̀ni. Kì í ṣẹjọ́ wọn, ẹjọ́ àwa ọmọ Àwórì náà, nítorí ìjẹkújẹ ló mú àgbàlagbà dọ̀bálẹ̀ fọmọdé. Ìjẹkújẹ àwọn èèyàn wa ti pọ̀ jù. Ẹ rí wípé kò sífẹ̀ẹ́ láàrin àwa ọmọ Àwórì, kò sífẹ̀ẹ́ láàrin ara wa rárá. A fẹ́ lọ síwájú fúnra wa, a máa ń rí ara wa. Èmi ò dẹ̀ mọ̀ bí tá ti rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn, nítorí àwọn bàbá wa kò sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ wọn, nítorí nǹkan táwa dàgbà ká gbọ́njú bá ni wípé ọ̀ṣọ́ láwà nínú ẹbí o, nílùú o, tó bá ti ń sọ Àwórì tó dẹ̀ jọmọ Àwórì ní ẹ ìkan ló ní wá. Ṣùgbọ́n èèmọ̀ tá à ń rí nílẹ̀ Àwórì nísìnyí ni wípé àwa la tún máa ń ta ara wa lọ́pọ̀ fáwọn aráàta. Pàápàá tẹ́ bá wo nípa ọ̀rọ̀ ilẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ rí pé àwọn èèyàn wa nínú ẹbí kan náà wọ́n jọ ní ilẹ̀, nítorí pé ọ̀kọ́júwà ìkan fẹ́ gbà ìkan lọ, àwa la máa lọ pa àwọn àjèjì wa. Àwa la máa lọ pè wọ́n wá pé kán wá bá wa bá ẹbí wa jà. Àwọn èèyàn gbówó lẹ̀, wọ́n á lọ sí kóòtù. Ẹni tó dẹ̀ mọ́rọ́ pa jù ló ń wìn ní kóòtù, ìjọ lóòótọ́ ló ń wìn ní kóòtù. Àkọ́ ọ̀rọ̀ lé ẹwà. Tó bá yá, wọ́n á wá gbalẹ̀, wọ́n á wá gbé sọ́wọ́ àjèjì. Àwa là ń tara wa o. Ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àrírú ẹ̀rí. Ṣùgbọ́n torí àìṣòótọ́ pẹ̀lú ra wa, ojú kòkòrò nǹkan tó gbé wa débi tá a wà lẹ́ni ní àti wọ́ wọ́n ṣàǹsì onílẹ̀ Àwórì. Bá a ṣe máa bọ́ nínú ẹ̀sìn ní ká wá bá a ṣe máa ṣe.
ní orí ìbéèrè jíjẹ ọba ní ilẹ̀ Àwórì. bẹ́ẹ̀ni. Ó dàbí ẹni pé lórí nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lẹ ṣe béèrè ìbéèrè yẹn. Ṣùgbọ́n mi fẹ́ fi dá yín lójú wípé wọ́n ní ó pọ̀ jù ní ilẹ̀ Àwórì. Pàápàá àbí ń sọ òótọ́ fúnra wa. Ó dàbí fake news pọ̀ gan ní ilẹ̀ Àwórì sí. Ká wá nǹkan dájúdájú, ká wá ọ̀rọ̀ dájúdájú ká tó máa sọ nǹkan tí ojú wa ò rí. Nípa ọ̀rọ̀ ọba Irù, ẹni tó mú sílẹ̀ ọmọ ọba ní o, ọmọ ọba Àjàsá ní. Ìyá ẹ̀ lórí ẹbí Àjàsá. Àwọn bàbá ẹ̀ was once ọba Onírù, ọmọ Abísógun ni. Nílé ìkejì lódìkejì náà ọmọ ọba Ọjọ́rá ni. Òun ni ọmọ the past Ọjọ́rá of Lagos. Bàbá ẹ̀ ló ń pè ní Lawal Atákò, ló ń pè ní Bọ̀dá Ọ̀dàn láti ìlú Ìṣàgbó ní Ìdúmọ̀tà. Wọ́n mi gbádùn yín o kábíyèsí. Bí a bá wá nǹkan tó ojú wọ̀ bá tó nǹkan tá a bá mọ̀ ká má máa sọ, tí ò bá ń ṣe ọmọ tí ò bá ṣe ọmọ Irù ni Ọọ̀ni fi jẹ́. Lóòótọ́ èèyàn púpọ̀ ló ń du ọba, ṣùgbọ́n torí pé ó ti jẹ́ ADC Aṣíwájú Bọ́lá Tinubu, ìyẹn ò ní pé kò ń ṣe ọmọ ọba. Ọmọ ọba Onírù ni. So ẹ jẹ́ ká nǹkan tá a bá mọ̀ ká má máa gbé kiri. Nǹkan tójú wa ò bá tó, torí ó yẹ ká wà responsible. Ká má máa bá àwọn tó ń parọ́, ká má máa bá wọn parọ́. Káwa náà kọ́kọ́ rò ó pé ìjẹni yìí ó nẹ́tọ̀ọ́ sí ọba yìí. Ṣé ilé ọba ló ti wá? Ṣé ọmọ ìdílé yẹn ni? Láìsí àní ọmọ ìdílé yẹn ni. Lórí ọ̀rọ̀ olórí ọba Àwórì ní ìlú Èkó. ń gbọ́ yín o. Chairman ọba Àwórì ni. ń gbọ́ yín o kábíyèsí. Bàbá Ajẹran. Kábíyèsí Ajẹran òun ni chairman àwọn ọba Àwórì ní Lagos State. Ní Ògùn State àìtí ní olórí ọba Àwórì ti Ògùn State, ṣùgbọ́n Ọlọ́run á bá wa tù. Àṣẹ. Nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni pé kò sífẹ̀ẹ́ láàrin wa ni. In any family olórí á wà, ṣùgbọ́n èmi ò gbà fún, ìwọ ò gbà fún ni ó ń fa gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. Ní pé èèyàn jẹ́ olórí ọba Àwórì, ìyẹn ò sọ pé ó máa wá take over domain ọba mi. Domain ẹ̀ náà ló sì máa wà. Àkọ́rọ̀. Ó pọ̀ jẹ́ bí aṣíwájú ni. Èmi ò mọ nǹkan tó ń ṣe wá onílẹ̀ Àwórì, ṣùgbọ́n tífẹ́ bá ti wà
kò sí nǹkan tí ò ṣeé ṣe. bẹ́ẹ̀ni. ẹ̀mí á fi àkókò yìí bẹ àwa ọmọ Àwórì àti àwọn àgbààgbà ní ilẹ̀ Àwórì, wọ́n máa promote peace and understanding, kí wọ́n má jẹ́ kí àwọn material thing kó jẹ wá lójú. Tífẹ́ bá ti wà, gbogbo bó ṣe ń rẹ́ wa jẹ nílé Àwórì, gbogbo yẹn á kúrò ń bẹ̀. Àwọn bàbá tó ní ilẹ̀ tí ó ń fa wàhálà, àwọn dà lénìí. ọ̀hìn lọ. Gbogbo eléyìí ló yẹ ká máa rò wípé ilé ayé kò permanent. Lọ́jọ́ kan gbogbo nǹkan tá a fi ń bá ẹbí jà tá a jẹ́ kí sinmi ọjọ́ kan èèyàn máa kó sílẹ̀, ẹlòmínà ló máa gbà á. Nítorí èyí èmi á bẹ̀ gbogbo wa ní ilẹ̀ Àwórì kí a jẹ́ kí ìfẹ́ wà láàrin wa. Ẹ ṣe kábíyèsí àákéyé ẹ ṣe ọlọ́fin á gbè wá ilẹ̀ Àwórì oníbàjẹ́ láṣẹ Èdùmàrè. ẹ jẹ́ kí nìsí àwọn èèyàn máa pè wọlé, ìpè tí mi wọlé ogbo káà lè gbọ́ ikú ní oníkálukú máa béèrè lọ́wọ́ yín. màá fẹ́ kẹ́ wà ní ìmúrasílẹ̀ tiẹ̀. ẹ jẹ́ ká gbọ́ kú láwọn fẹ́mà. ẹ máa wo ó gbére o. kábíyèsí jẹ́ mi gbọ́. à ń gbọ́ yín. mo kí kábíyèsí ṣùgbọ́n kábíyèsí orí adé sàrò ṣùgbọ́n kábíyèsí jẹ̀wá díẹ̀ o. orí adé sàrò kábíyèsí Àwórì ló yẹ kẹ́ sọ fún gbogbo ẹbí kan àdáfà orí dídà Yorùbá lẹ́tù lọ Àwórì tó bó bá jọjọ́ yẹn kábíyèsí tó bá dá ó máa dá ká gbọ́ gbogbo ẹwà tó Àwórì o. ìlàjì lọ́tẹ̀ wá wo títí ní ìṣe bó ṣe ń lọ à ń pòmóòtì ìyàwó rí tó èmi ọmọ yìí tí mo jẹ́ Àlàbá Aláfẹ́ ìbá tí ń pè é lórí ètò ìgbòho ọ̀pá ìbá sọ wípé Àwórì ló ní ìlú Àwórì ló ní bẹ́ẹ̀ lẹ́yìn bàbá wa ẹ̀jọ̀ sẹ́yìn kan náà bẹ́ẹ̀ bèèrè lọ́wọ́ ẹ̀jọ̀ tó sọ fún kí ni ẹ̀yin bàbá wa ń ṣe ó sì lágbára àtòságbára community ó lágbára òṣèlú lọ kí ìgbìyànjú rẹ̀ bàbá wa ń ṣe láti láti mú ọkọ̀ ẹ̀mí ọmọ Àwórì kò ní ilẹ̀ ọmọ kókò sílẹ̀ mọ́ láti wá fojú wa sórí lọ́nà òṣèlú. àwọn aláǹkó pé àlejò òwúrò ìgbìyànjú rẹ̀ bàbá wa ń gbà ó lẹ́ sọ ní ìsìnkú kò sí tẹ̀ láàrin ẹ̀yìn ọba náà ẹ̀rẹ̀ mọ́ lọ́pẹ́ tó rí bá ti wọ́n báyìí gbogbo sọ́tọ́bí òòjà o tó bá rí tó rí bá ti wọ́n báyìí gbogbo èyí tó gba òsì wọ́n ni tó kílẹ̀ yìí bàbá ń ṣe láti kájú wa tó níbi ilẹ̀ àgbọ̀wọ̀ foundation àgbọ̀wọ̀ kẹ́kìnì láti wá fojú wa síbi òṣèlú lábí tún ti ṣe nìkú tó ìbéèrè tèmi nìyẹn o orúkọ tèmi ní Ọ̀gbẹ́ni Àlàbá Aláfẹ́ láti ìlú Ọ̀gbà ẹ mọ o kábíyèsí ogun sí o. kábíyèsí ọ̀rọ̀ rẹ o. à ń kọ̀rọ̀ yìí ìpè bí ẹjọ́ ti wọlé ẹ jẹ́ ká gbé. ẹ máa wo. àìná akọọlẹ nílé Àwórì kò ní bàjẹ́ o. àṣẹ. ẹ kú ètò infact. Ọlọ́run ló mi tó. mo gbádùn programu yẹn gan-an mò ń wo conversation yìí pẹ̀lú kábíyèsí báyìí. ẹ ṣé o. ẹ ṣé Ọlọ́run máa fún yín ṣe o. àṣẹ Èdùmàrè. gbogbo nǹkan tí kábíyèsí náà sọ lágbára Ọlọ́run á fún wọn ṣe bí wọ́n ṣe lérò lọ. Ọlọ́run á jẹ́ kó rí Àwórì unite. nítorí pé àwọn ọmọdé ni wá ṣùgbọ́n àwọn náà gbọ́njú bá wàhálẹ̀ nídìí ìwọ̀ òjì níyì náà ni. Ọlọ́run kó jọ kó fìfẹ́ ara wa síra wa nínú. nítorí pé tá a bá ní ká máa ṣe lọ bó ṣe ń ṣe yìí Ọlọ́run jẹ́ ká wọ́n mú ni.
Àwórì ò kàwé ńgbà kan ni Àwórì tí ń kàwé ní ìdíje náà sì tó ń dá wọn padà sẹ́yìn náà kọ́lọ̀ jẹ́ káwa náà kọjá síwájú. Kọ́lọ̀ ń kọ́ jà fúnlẹ̀ Àwórì káwọn alálẹ̀ náà jà fún wa. Orúkọ tèmi ni ẹtì sàmìtì láti ìkádà. Ọkọ̀ bíbí ìgbàṣẹ́wó ni mí. ẹ ṣe Ẹ gbà ẹ pé tìkà. kábíyèsí ẹ jẹ́ ká fi fèsì tí èyí lọ́kùnrin yẹn kọ́kọ́ sọ ó dà kó sọ kankan. Ó sọ̀rọ̀ nípa bí a ṣe fẹ́ fi ojú wọn sí òṣèlú. Lóòótọ́ àwọn èèyàn wa tá a bá ti ta ilẹ̀ fáwọn àjèjì àwọn òun lo owó yẹn sí ọ̀nà bí tó yẹ ká lo owó yẹn sí nítorí ẹni tó fẹ́ ṣe òṣèlú òun náà lówó lọ́wọ́ bí ò tiẹ̀ lówó lọ́wọ́ ó yẹ kó wà responsible but ẹ rí báwọn èèyàn wa àwa la nílẹ̀ àwa la nílùú lọ́mọ máa pariwo but ní nǹkan tó máa fi back ẹ̀ up pé ókè o mo ní àwọn leadership qualities báyìí o mo ní eléyìí o àfi ká máa bára wa jà ó sì nǹkan tó padà sí náà nìyẹn. Ẹ rí nígbà tí ìbò tó ṣe tán yìí lọ́ọ́ ní 2019 ìgbà tí mo rí àwọn tó fi sílẹ̀ ní APC nílùú Èkó ẹ rí pé mo sọ gbólóhùn kan mo ní màá work against APC ní Lagos State tí wọ́n bá fi àwọn ọmọ Àwórì sí. Àkọrọ̀ bẹ́ẹ̀ ni ní regret ẹ̀. Òótọ́ ni mo rí nígbà ẹ̀. Aláti máa wà bold aláti jáde bá wí àkú bá wí àkú kí ló dé tá a wá wí fúnlu wa kí ló dé tá a dìde dúró fúnlu wa kí ló dé tá a jà fúnlu wa. Ọba kì í ṣe pé kọ́ba wa gbádùn nìkan ó ní àwọn iṣẹ́ tí ọba láti ṣe fún ìlú ẹ̀. Ọba ó láti dúró bí lídà ìlú ẹ̀ kì í ṣe ká máa dagbádá kiri nìkan. Àkọrọ̀. Ọba ó láti dúró ọba ò gbọ́dọ̀ bẹ̀rù pàápàá ní ilẹ̀ Àwórì. Ìgbà tí mo sọ́tọ̀ àwọn DSS wá bá mi mo dẹ̀ sọ fún wọn mo ní ṣé irọ́ ni mo pa ní. Ó ní tí bá parọ́ kọ́ jáàjì ní TikTok. Ìkan ní àwọn fẹ́ invite mi mo ní mi ò lọ sí anywhere. Mo ní kò sí tán lè invite mi mo ní kọ́ pé ọ̀gá ọgbọ́n wá bá mi ní palace. Wọ́n dẹ̀ wá mo dẹ̀ sọ fún wọn mo ní ìlú tiyín mo ní ṣé àjèjì lọ́wọ́ ń kó síbẹ̀ ni mo ní kí peace bá wà ní mo ní peace yẹn ni mò ń bá wọn sọ òun ni mò ń bá wọn ṣàtúlẹ̀ mo ní because ẹ bá kọ̀ wá tẹ bá take over ìlú onílù tẹ́ ẹ̀ fi àwọn ọmọ ìlú sí mo ní kò lè sí peace o mo dẹ̀ sọ bẹ́ẹ̀ fún wọn ó tán èmi á sọ tèmi. So nítorí èyí àwọn ọmọ wa náà wọn láti dúró wọn láti ready láti ṣe politics àwọn náà láti lọ join political party ìdẹ́ ń ṣe pé tó bá ń fún wọn ní nǹkan kó máa fi owó kéékèèké náà kó má jẹ́ kí yẹn kó gbé wọn lọ kó sọ òótọ́ kó sọ nǹkan tó fẹ́ kó sọ nǹkan tí ìlú ní so àwọn ọmọ wa náà wọn láti wà bold kó lè máa sọ lórí yẹn nìyẹn. Ẹ ṣe kábíyèsí ẹ jẹ́ ká gba kọ́ọ̀lù yìí kọ́ọ̀lù kan wọlé ẹ jẹ́ á gba kọ́ọ̀lù yìí. Ẹ máa wo. Ẹ máa wo. Àmì gbọ́ yìí o orí ètò lẹ́wà o. Ẹ ṣé o kábíyèsí ọlọ́pàá alábẹ́ tí o ti méjì ọlọ́nà dé láti Amẹ́ríkà ló pè o. Ọ̀ ń gbọ́ yìí. Kábíyèsí o àdúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe wọ́n kú ìdí ọjọ́ wọn kú gbogbo gbà wọ́n kú àti ìyàwó ọmọ Àwórì ìyàwó àti Amẹ́ríkà o. Ìméjì ọlọ́nà dé olóògbé àwọn ọmọ ẹgbẹ́ káńdì inú mi dùn pé mo wọlé torí ètò kábíyèsí o. Kábíyèsí ń gbọ́ yìí o. Kábíyèsí. Mo ń gbọ́.
ìpè mi jára ń dá o ẹsẹ̀ ní sùúrù ìpè mi jára ń ẹjá gbé ìpè yìí. Hello. Ẹ kálẹ̀ o. Ẹ máa wo orí ètò lẹ́wà o nílé Àwórì. Ẹ ra sà, orúkọ tèmi ni Ṣẹ́gun láti orílẹ̀-èdè Turkey mo ti ń pè. Ẹ ra sà, kábíyèsí mo kí yín o. Kábíyèsí ń gbọ́. Kábíyèsí àgbọ̀n kan ní nípa Ogun State ń pé bàbá wa Awùjalẹ̀ ń pé wọ́n ń pé kí gbogbo ọba lógun State kọ́ yé máa lọ sí pẹ̀bí mọ́. Ṣé lóòótọ́ ni àbí òótọ́? Ìbéèrè mi kejì òun ni pé kí ni ètò láti kúrò ní kí ni ètò tí àwọn ọba Àwórì ń ṣe láti kúrò ní abẹ́ àwọn Ogun State kọ́ dá wà lórí ọwọ́ tiwọn lórí Ẹ̀gbá ní tiwọn Ìjẹ̀bú ní tiwọn kí ló tí Àwórì ò tí ní tiwọn. Ìbéèrè mo jù bẹ́ẹ̀ lọ, ẹ ṣeun. Kábíyèsí. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ìbéèrè tí ó kọ́kọ́ béèrè mo ti sọ pé bàbá ò sọ yẹn bí ó ṣe máa dáa ni bàbá ń sọ nítorí culture wa ó máa wà pẹ̀lú wa láéláé ni ọ̀tìkan tí bàbá ń sọ ni pé kí ó wà open táwọn èèyàn kọ́ máa rò pé ẹgbẹ́ òkùnkùn ní ẹgbẹ́ ọba kó má jẹ́ pé àwọn tó tọ́ láti jọba á máa sá kó bá lè dá ni bàbá ń ṣe kó bá dẹ̀ lè dá ni bàbá ń sọ bàbá ò ní kí kọ́ńtọ̀ wa máa wà bó ṣe wà ó bó ṣe rí náà ni bàbá ní kó rí. Ẹlẹ́kejì tí pé nǹkan tá à ń ṣe nípa láti ní traditional council tiwa ti Àwórì traditional council tẹ́ bá wo ọ̀rọ̀ yẹn náà ó wà political nítorí èmi ti sọ àwọn ò kì í ṣe ẹgbẹ́ Ẹ̀gbá a dẹ̀ kì í ṣe ẹgbẹ́ Yewa nítorí wọ́n kó àwa kan sí ẹgbẹ́ Yewa traditional council wọ́n kó àwa kan sí ẹgbẹ́ sí abẹ́ Ẹ̀gbá traditional council èmi dẹ̀ ti sọ pé ìyẹn ò ṣeé ṣe àsìkò ti tó láti jẹ́ kí gbogbo àwa Àwórì ká dúró sí ẹgbẹ́ kan tí a ń pè ní Àwórì traditional council iṣẹ́ tẹ̀ ń lọ lórí ẹ̀ à ń bá gbogbo àwọn stakeholders sọ̀rọ̀ lágbára Ọlọ́run á fún wa ṣe nítorí wọ́n ti kó ẹran mérò láti lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run á bá wa yanjú ẹ̀ tó ṣe rí nìyẹn. Ẹ ṣe kábíyèsí Ọlọ́fin á gbé wá kọ́ọ̀lù mò ń bọ̀ kọ́ọ̀lù mẹ́wàá nílẹ̀ láàfẹ́ gbé wọlé ká tó ẹ dúró síbẹ̀ ẹ máa lọ o kábíyèsí o ẹ wà pẹ̀lú wa o ń bọ̀ o ẹ jẹ́ kí àtọ́. kábíyèsí ọlọ́tà ẹ̀yin lọ́mọ òjijì ara ìjà agbọ̀ndà lókògunjà kẹ́tù ajàmámà àlà lọ́jọ́sí ìgánmọdé àrọ̀nì tí fèlè jà ìgánmọdé fèlè jà bí ogun àlọ́ọ̀dé ọ̀tà ọmọ ológun àìgbọ́tẹ́lẹ̀ fi pòpòǹdó yọjú kẹ́ǹtúké ológbò hẹ̀rìmọ̀ ọ̀tà lọ́mọ ìmọ̀lẹ̀ tó fi kú ti yọjú Ẹ̀gbá ọmọ àgàn orí àjànà kábíyèsí ọba láńlẹ́gẹ́ ẹ̀yin lọ́mọ òòṣà kan ìdú ẹ̀yin lọ́mọ òrìṣà kan ìjì ọmọ òrìṣà àìpéwò. Hello. ẹ ti wà lórí ètò orí ètò lẹ́wà báyìí ẹ ti wà lórí ètò ọ̀yá ọ̀ ń gbọ́ yín kábíyèsí ń gbọ́ yín. kábíyèsí o adé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o kí irú kẹrẹ jó kílé o ẹṣin ọba jẹ ko ọba láńlẹ́gẹ̀ ẹkùn ọkọ Ẹ̀gbá
fún mi níre àrólé ìkànmọdé ọlọ́run àfọyín ṣe o ẹ ní kọsẹ̀ o ẹ kó wa pẹ̀jẹ́ o ẹ ní wà nílé kẹgbọ́n nǹkan tó ń ṣe ń ta o mo dúpẹ́ lọ́wọ́ yín o nígbà ní mi ò mọ gbogbo ribiribi tẹ́ ẹ̀ ń ṣe irọ́ ni mò ń pa nítorí pé àtijọ́ ń jáde náà mo dẹ̀ ti lóríṣiríṣi tẹ̀ ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ o nǹkan tẹ́ máa bá a ṣe ni pé kẹ́ bá gbá àwọn ọba tó kù kẹ́ bá wọn sọ̀rọ̀ káwọn náà lè jáde síta kọ́ máa sọ̀rọ̀ bí ẹ̀ náà ṣe ń sọ̀rọ̀ tí a bá ní tí àwọn ọba tó bá fọwọ́sowọ́pọ̀ gbogbo èyí tó ń ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ sí wa because ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ọwọ́ wa ló wà tá a bá lè ṣe nísìnyí ta ló fẹ́ ṣe fún wọn a rẹ̀ fẹ́ káwọn ọmọ wa kún tó dúwà nínú ẹrú bí a ṣe wà ọlọ́run á fún yín ṣe o ẹ ní kọsẹ̀ o ẹ pẹ́ fún wa o a máa rí yín bá o ọlọ́run á ṣe é ní dùnú fún gbogbo ilẹ̀ Àwórì náà dẹ̀ ti ń lọ síwájú kò ní dèrò ẹ̀yìn mọ́ lágbára ọlọ́run aṣojú ọlọ́tà Àwórì kingdom in diaspora Alhaji Lateef Kẹ́hìndé Sàká. ẹ ṣe ọlọ́ọ̀fin àgbè wa kábíyèsí ọ̀hún kí là nísẹ̀yìn kábíyèsí a ti gbọ́ gbogbo àlàyé lẹ́ṣẹ̀ èyí lèmi tẹ̀ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́kan pé ọ̀hún lọ́ba lè jẹ́ wípé ìjọba ló míyàn fún wa èmi ò tẹ̀ mọ̀ pé èyí lẹ̀ ṣàlàyé yẹn kì í ṣe yẹ ìtorí tìyẹ láwa ṣe sọ ikú lásọ torí àwa àmì rí bẹ́ẹ̀ lè jẹ́ wípé ọ̀hún ìjọba mi ṣe débi wípé bọ́ọ̀ bá ti yàn òun bó bá dìgbà ìbò bó bá di wípé àwọn ọba lọ́ọ̀yàn yẹn ọ̀ṣiṣẹ́ fún un ọ̀ lè sọ pé òun máa yọ òun ọ̀bí kọ́ ní òun máa fìyà kan jẹun ìyẹn láwa àríta ìsọ pé ìgbésẹ̀ wo lẹ́mí gbé ẹsẹ̀ ti ṣàlàyé fún wa èyí lè ṣe pàtàkì ní pé kí gbogbo wa káfíìmọ̀ ṣe ìkóṣó ẹ ti ṣàlàyé fún wa àtọ́fẹ́kẹ́ ẹ gbà wá lè mọ̀ràn àwọn ọmọ Àwórì lè wà lókè ẹ ti fa òun lè wà lílẹ̀ sókè torí àárín wípé púpọ̀ náà ọmọ Àwórì mí ṣàánú ara wọn àìṣàánú ara wa rárá kò yẹ kí ríwẹ́ ẹtọ́ bá wa gbà wá ní ẹgbà àwọn ọmọ wa níwà lókè lìmọ̀ràn ọ̀hún lìtẹ̀wà ìwọ̀nba òun níwà lókè kọ́ yé ẹlòmí àṣejọba fọ́dún mẹ́jọ ọmọ Àwórì bí a wà nípò fọ́dún mẹ́jọ kò ní mú èèyàn kó ṣó nítara rẹ̀ dìde kò sẹ̀yẹ kí ríwẹ́ ẹyẹ ẹtọ́ bá wa sọ ẹ bá wa gbà àwọn ọmọ wa ń nímọ̀ràn ẹyẹ. mo sọ tẹ́lẹ̀ mo ní kò sífẹ̀ẹ́ láàrin àwa ọmọ Àwórì èmi ò dẹ̀ mọ̀ nǹkan tó dé aṣedájú báyìí ó tọ́ lẹ́sọ̀ ṣùgbọ́n àwọn díẹ̀ wà tọ́lọ́ ń fún wọn ní ẹran ìfẹ́ lára tó jẹ́ pé ó ń ṣe ṣùgbọ́n púpọ̀ wa ni à ń fẹ́ káwọn ọmọ ìlú wa káwọn ẹbí wa kọ́ tó wa. àpò ọ̀rọ̀. nǹkan tèmi bá ní àbúrò mi náà ló ní ẹ̀gbọ́n mi ló ní ará àdúgbò mi náà ló ní àjọ máa ṣe ni èmi tẹ́ ń wò yìí mo ṣe lọ́bí mi sí Ìsọlọ̀ ni mo gbé dàgbà kí n tó wá lọ jẹ ọba ní ìlú Ọ̀tà tẹ bá dẹ̀ wo gbogbo ilé tí mo ti wá níbi ilé ìyá níbi ilé bàbá apart from pé àwọn méjèèjì wá láti ìlú Ọ̀tà a tún wá láti àwọn ìlú Èkó náà ní ìlú Ìkọ̀tún Ọbalanlẹ́gẹ́ wà ń bẹ̀ títí mọ́ gbogbo Alágbàdo yẹn náà àwọn ìdí ilé ìyá mi Àríjọ́rìn àwọn náà ló ní tó ní ilẹ̀ Àwórì yìí àti ti Èkó àti ti Ògùn ìkan náà ni wá ṣùgbọ́n nǹkan tèmi fẹ́ sọ ní pé kí a máa ranra wa lọ́wọ́ kí a má máa envy ara wa kí a má máa sọ fún pé eléyìí ló wà ń bẹ̀ nítorí ẹ̀ mi ò ní bá a ṣe èmi ló yẹ kí n wà ń bẹ̀ ẹni tọ́lọ́run bá ti wà tí Ọlọ́run bá ti fi síbẹ̀ ẹ jẹ́ ká dúró tì í ìyẹn ló lè sọ wá di ẹyọ kan ìyẹn ló dẹ̀ lè gbé wa dé ibi tá a máa dé
àdúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọlọ́fin àgbèwá ilẹ̀ àwòrò ìbàjẹ́ lágbára ọlọ́run àti mírí àìnírí mọ́ kò ní ṣẹlẹ̀ láṣẹ Èdùmàrè inú wa dùn gidigidi gan lẹ̀ tí rí wípé ẹ darapọ̀ pẹ̀lú wa lé orí ètò yìí ẹ má ṣì lọ ẹ ṣì dúró àṣìmí retí àwọn ìpèlè tó máa wọlé o. ká lọ dé àṣàṣàmọ̀sá lójú orí Àwórì tó yá gbóyà jù tó tún rógùrò sórí omi rètèrètè. déèyàn ó dìtẹ̀ ọ̀tà kó rántí ilé Àwórì níṣẹ̀rí kó rántí àwẹ̀là tó nílò kó má gbàgbé èjì tí ìjà tí kì í máa là kó rántí ẹyẹ fífín ti jẹun ní gbangba. kábíyèsí o Ọlọ́fin Àwórì kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ dàgbà bí ará òwúrọ̀ ìpèkú ilé yẹ lígbọ̀n máa lé sí lọ́tà agada ọ̀tà dúró tọ̀tà kábíyèsí kẹ́ gúnlóyè bí Ọlọ́fin gbogbo àwo ilé ọ̀tà yóò lọ́tà lẹ́gbọ̀n bẹ́ẹ̀ máma pọ̀ sí lọ́tà lé gbogbo ayé lè máa bọ́ba dùlúmú àwọn aláṣekù wọn bọ́ba ṣèlú bàbá àwọn asọ́lọ̀ àwọn eléèdè àwọn ògbólú àwọn agbọ̀ndà mórolúgbé adélù olúkòrè àwọn aṣadé àwọn ìsí àwọn òròmólú àwọn ẹ̀nà àkó kábíyèsí àwọn ìjànà abáyín ṣe àwọn ìsọlọ̀ abáyín ṣe àwọn iléṣí àwọn ìkógbè àwọn bàbá àwọn yèyé gbogbo ọ̀tá abáyín ṣe bàbá kábíyèsí dìgbàrú máa joyè mọ̀jẹ̀ bàbá ẹ máa joyè mòró lájànà gan kẹ́ẹ̀pẹ́ o Ọlọ́fin ẹ̀yìn ṣẹ́rí ọmọ ọlọ́kọ̀ nílé Ìgànmọ̀. kábíyèsí a ti ní ìpè lórí la ó yá ẹ máa sọ̀rọ̀ yìí pọ̀. hello. à ń gbọ́ yìí. kábíyèsí ọlọ́tà. kábíyèsí ń gbọ́. ẹ ṣé bàbá àwọn onílé àgbèyàn bá ń ṣe ẹ ní ṣàṣetì ẹ fẹ́ ká di kan ní lágbára Ọlọ́run àádẹ́ di kan náà nígbà tó bá wá di Àwórì parapọ̀ ọ̀ ní fi yín ṣàwátì lórí àtòrí àwọn baba ńlá yín lágbára Ọlọ́run inú mi dùn gan-an fún ètò tí mò ń wò lórí ẹ̀rọ ayélujára yìí ẹ ṣé kábíyèsí Ọlọ́run á jẹ́ kẹ́ túbọ̀ lè ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra pẹ̀lú àlàáfíà nílé Àwórì náà sì ní bàjẹ́ Ọlọ́run á jẹ́ kẹ́ máa rí ṣe ẹ sì máa tẹ̀síwájú lágbára Ọlọ́run ẹ ṣé o àwọn onílé á máa bá yín ṣe o ẹ ṣé àdúpẹ́ o ẹ kú ètò ẹ̀sà. kábíyèsí ọ̀hún èèyàn mi kí yóò gbó níbí oríṣiríṣi ọ̀hún èèyàn ló mi kí lórí làbí adéfowó pé orí owó oníká máa kí yí ó béèrè ó ní púpọ̀ nínú ìlú wa Ogbo níjẹ́ stíríìtì àwọn stíríìtì wa Ogbo orúkọ àlejò Ogbo lọ́wọ́ fi mí ṣe stíríìtì lísẹ̀ jẹ́ wípé àwọn ọmọ Àwórì wà bẹ Ogbo kì í lo orúkọ Ìgbò láma máa fi ṣe stíríìtì nílẹ̀ Àwórì ó ní kí ìdè kó fi rí bẹ́ẹ̀. ó ti wọ́ láti ilẹ̀ náà ni ẹ mọ̀ pé mo sọ fún aṣọ lẹ́ẹ̀kan nípa àwọn tó ń jẹ chairman local government. bẹ́ẹ̀ni. ìgbà àwọn àjèjì ló pọ̀ even àwọn executive náà tó wà tó ń ràn local government àwọn náà ló máa kún gbogbo kinní yìí. tó ẹ̀jẹ̀ mọ̀ ó yẹ kí àwọn ọba wa náà kọ́ máa mójútó àwọn kinní nílùú Ọ̀tà àwa máa ń sọ gbogbo àwọn ilé yìí ọ̀dọ̀ ẹ̀kọ̀ọ̀kan a máa ń fún àwọn Yorùbá náà láyè kankan fi orúkọ wọn sí ṣùgbọ́n ti àwa aráàlú ló ń pọ̀ ṣùgbọ́n màá tún wá fi àkókò yìí màá fi bẹ gbogbo àwa lọ́balọ́ba ká mójútó bẹ́ẹ̀ ẹ ṣé. ọ̀rọ̀ lé ẹ̀tí gbọ́ ọ̀rọ̀ kábíyèsí ti dáhùn wípé kíní yìí àtilẹ̀ ló ti wọ́ wá ẹjẹ́ àtọ́gbà pé ìpè mẹ́mí wọlé kábíyèsí ìbéèrè oríṣiríṣi ló ń wá níbí o mò ń bọ̀ à á padà sọ́dọ̀ ẹsẹ̀. àtúnyà ìyàrúgàlè ṣìkà ìmọ̀lẹ̀ nílé ìṣẹ̀rì Ọ̀tà ilé Ìgànmọ̀dẹ̀ ọmọ Ọlọ́fin Àjàyè ọmọ Ọlọ́fin Àgbódèrè kábíyèsí ẹ̀yin làwèrè gédé ọmọ alálẹ̀ Ẹ̀fẹ̀ ọmọ egúngún lè fi wájú gbọ́ta ọmọ àtètè kọ́tẹ̀lú lẹ́bàá oògùn tó kọ́kọ́ tẹ̀lé ìbàrà ọlọ́tà àfijù ẹ̀yẹ tí ń rìn lóòjọ́ kábíyèsí ọmọ ìjì tí jà lógìrodo bàbá ẹ̀yin lọmọ ìpèsè tayọ lóòrèdó ọlọ́tà ìmọ̀lẹ̀ tí fokini àìrí ṣòro láàjì ọmọ mariwo bí ọ̀gọ́mọ̀ nílẹ̀ ìṣẹ̀rì. kábíyèsí o ìbéèrè kan wà bí o Prince
Prince Abdulrahman ó ní kí ni igbákejì ń ṣe ìyẹn igbákejì gómìnà ti ìpínlẹ̀ Ògùn bí kí n ṣe ń wò bí lórí ìlọsíwájú ilẹ̀ Àwórì lápapọ̀ ó ní kí igbákejì mi ṣe ẹ bá mi fìyẹn sọ́kàn ẹ jẹ́ ń gbé ìpè yìí kẹ́ náà. Hello. Hello. Ìyá ẹ mọ̀ o. Ẹ wà lórí ètò ilẹ̀ Àwórì à ń gbọ́ yín kábíyèsí ń gbọ́ yín. Ṣé ní gbọ́ mi báyìí? Ṣé ní gbọ́ mi báyìí? Orúkọ èmi ni Àlàbá Alápẹ́ tí mo tún pè lẹ́ẹ̀kan. Ẹ jọ ní orí ìbéèrè naming of street tí wọ́n pè lọ kábíyèsí. Mo fẹ́ pè lọ kábíyèsí pé aṣáàtúnṣe tún wà. Àti pé kọ́wọ́ kábíyèsí kó ṣàgbìyànjú gbogbo ọ̀nà tó wá máa gbà nílẹ̀ Àwórì lẹ́kọ̀ọ́ àtògbò state bọ́mọ Àwórì ṣe jẹ́ fẹ́ jẹ gọ́fọ̀. Ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kí kábíyèsí sọ̀rọ̀ nípa pé kí ló dé tí kábíyèsí kí ló dé wọ́n ṣe kí wọ́n ti pé kí àwọn obìnrin náà máa jẹ ọba. Mo fẹ́ kábíyèsí dáhùn béèrè yẹn jọ káwọn obìnrin náà máa jẹ ọba. Àwọn ọmọ ẹ ṣe. Kábíyèsí. ọ̀rọ̀ ńlá nìyẹn. Ẹ bá wa dáhùn. Number one, àṣà wa ní àṣà wa. Mi ò gbọ́ rí wípé ní ilẹ̀ Àwórì o obìnrin ń jọba. Ìyẹn ò ṣeé ṣe. Bí mo ṣe ń wò ó dàbí pé ọwọ́ lé obìnrin ló mi sọ mi rò pé ó ní obìnrin o ó dàbí pé ọwọ́ lé obìnrin ló mi sọ. Ọmọ lé obìnrin. Ipò ọmọbìnrin náà máa ń jọba. Ọmọ lé obìnrin ń jọba nílẹ̀ Yorùbá. Ó depend lé declaration ọba ìlú yẹn. Àwọn declaration ọba ìlú kan ọba ń gbà kí àwọn ọmọ obìnrin kí wọ́n jọba. Pàápàá ní declaration ọba ti ìlú Ọ̀tà nǹkan tí ó sọ ní pé tí wọ́n bá rí ọmọ ọkùnrin mọ́ wọ́n wá bọ́ sórí ọmọ obìnrin. So àjọ̀tí ní igun ní ilẹ̀ Ẹ̀gbá ẹ̀rí ọba Tẹ́jú Oṣó ẹ̀rí kọ́mọ obìnrin ni ó dẹ̀ jọba. So ìyẹn possible dáadáa. Ìbéèrè kan tí mo béèrè lẹ́kan wọ́n ní igbákejì gómìnà tìpínlẹ̀ Ògùn ń pé kí ni ìgbìyànjú rẹ lórí wípé kí gbogbo Àwórì ká lè lọ síwájú ká lè tẹ̀síwájú pé ṣé ẹ̀mí gbọ́ lé ọ̀dọ̀ rẹ kí ni ìgbìyànjú ẹ lẹ́tí lè jẹ́ wípé Àwórì ní ìpínlẹ̀ Ògùn a lè jókòó a lè mókè. Igbákejì gómìnà wọ́n ń ṣe takuntakun. Àwọn náà ò ní rárá láti rí i pé ìbáṣe wà dáadáa láàrin gbogbo àwa ọmọ Àwórì tó wà lóògùn nílẹ̀ Ògùn láti rí i pé gbogbo nǹkan ó dánmọ́rán. Gómìnà ń ṣiṣẹ́ dáadáa lórí yẹn wọ́n ṣe takuntakun. Ọpẹ́ ní fọlọ́ ẹ sì dúró lórí la ẹ má ì lọ. Ògúnfúnminírí aládé jìnwìnjìnwìn àkún kábíyèsí ọmọ Àwórì òkè ti fàgàdá yàlú ọmọ asọ́lù agbọ̀ǹdà ara léèdó bàbá ò ọmọ. Ọya kábíyèsí ń gbọ́ yìí. Ọmọ yìí ló pè láti ọmọọba Ọpẹ́lẹ́yẹrú Elégbèọ̀fẹ́gbè òun ló pè láti Holland. Kábíyèsí ń gbọ́ yìí. Ìbéèrè tí mo fẹ́ béèrè àti ìgbà tí mo fẹ́ sọ ni pé kí àwọn kábíyèsí wa náà kí wọ́n máa ràn wá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlú Àwórì wa náà kí wọ́n jẹ́ kí látọ̀pù history wa kó máa wà káwọn èèyàn máa rí kà dáadáa ká lè máa jẹ́ kí àwọn èèyàn náà lè máa mọ̀ pé àwọn bàbá tiwa àwọn náà ní ilẹ̀ Àwórì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìlú Àwórì míì gan àmọ̀ tó wọ́n. Ọ̀rọ̀ tọ́rọ̀ kí wọ́n jọ náà kí wọ́n jẹ́ kí àwọn èèyàn náà máa mọ̀ pé àwa la ní ìlú wa àwọn bàbá wa ló dẹ̀ tàwọn ìlú Ẹdó
àárín ti Ọ̀tà kà àárín àwọn ìlú mi kà bọ́tà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlú àwọn ìlú àgbègbè history wọn kà ẹ jẹ́ kí gbogbo ẹ̀ náà kí ẹ jẹ́ káwọn èèyàn máa rí kà kọ́ àwọn láìsí lórí ẹ̀ ẹ̀jọ̀ kábíyèsí ọlọ́run àwọn pẹ̀lú yín o ìlú Ọ̀tà kò ní dà èmi náà tẹ̀mí náà sọ̀rọ̀ ọmọ ìfúnná làwa náà kábíyèsí ajá pẹ́lẹ́ rí o ẹ bá mi kí gbogbo ilé o. kábíyèsí ẹ dúró àìtọ́ máa gbà pé o ẹ jẹ́ àtọ́gbà ẹ dá wọn lóhùn kú lọ́sọ̀ ẹ náà. mo dúpẹ́ lọ́wọ́ ọmọ ọba lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà gbogbo àwọn ìtàn ilẹ̀ Àwórì rí iṣẹ́ ń lọ lórí ẹ̀ láti ọ̀dọ̀ èmi náà tí èmi àtàwọn kan dájọ́ tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ní gbogbo àwọn ìlú Àwórì tá a máa kọ láti ìlú kan sí ìlú kan bí gbogbo ẹ̀ ṣe rí bó ṣe wá ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n mi ò gbọ́dọ̀ kọ ìwé tó jẹ́ pé ó máa wà questionable so research yẹn ó ń lọ lọ́wọ́ dáadáa lágbára ọlọ́run gbogbo ẹ̀ àgbé sílẹ̀ láìpẹ́ láì jìnnà. ọlọ́run á fún wa ṣe ẹ jẹ́ àtọ́gbà pè yín. hello. kábíyèsí sá o. à ń gbọ́ yín. ẹ kalẹ̀ sá èmi mo pè láti orílẹ̀-èdè Turkey lákòókò ẹ sọ̀rọ̀ pa ń pé bàbá wa Àwùjalẹ̀ wọn ní pé ká má ṣe ṣẹ̀ṣẹ̀ ń pé ọkọ̀ fẹ́ kí ẹ má ba àwọn èèyàn ni tó ṣe bí òwe sá o ẹ̀yà àgbà náà lè sọ pé àkín lọ́ba ká lójú torí ẹni tó ń fẹ́ jọba ẹ̀rọ àgbà ni so èmi ò lérò pé kí orúkọ bẹ́ẹ̀ kí ìgbésẹ̀ bẹ́ẹ̀ kó wáyé lérò ọmọdé tèmi sá o. ẹlẹ́kejì òun ní kí ni a nígbà àfẹ́ kí ìṣẹ̀ṣe àti tradition àti ìṣẹ̀ṣe wọn kó parẹ́ nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Àwórì àwa mọ̀ pé ẹ̀sìn àjèjì ni ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ọ̀rẹ́ ni pé kí kìrìsìtẹ́nì àti mùsùlùmí kọ́ máa ohun pásítọ̀ àti imam kọ́ máa fi ọba jẹ tí kò ṣẹlẹ̀ rí nínú ìṣẹ̀ṣe àti ìtàn wa nílẹ̀ Yorùbá àti nílẹ̀ Àwórì a tún rí pé kí ni wọ́n ń sọ̀rọ̀ wọn bá ní House of Assembly láì ṣe wọ́n sọ̀rọ̀ òṣèlú ǹjọ́ òun ni àwọn olóṣèlú bẹ̀ sí ń dá sí ọ̀rọ̀ ọba ṣé àwọn ọba ò tó láti sọ̀rọ̀ ara wọn ní council of ọba ni kọ́dẹ̀ yanjú ẹ̀ síbẹ̀ ìbéèrè mi jù bẹ́ẹ̀ lọ sà. kábíyèsí ọ̀rọ̀ rẹ o. ọmọdé ló ń ṣe ẹ èmi ti sọ fún ẹ mo sọ fún ẹ pé culture wa ni culture wa lóòótọ́ ni kírísítẹ́nì àti mùsùlùmí náà lọ dé bá wa ṣùgbọ́n sọ fún mi agboolé gbogbo tó wà nílẹ̀ Àwórì tó wà nílẹ̀ Yorùbá wàá rí kírísítẹ́n wàá rí muslim wàá dẹ̀ tún rí ìṣẹ̀ṣe gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló dẹ̀ tún láti ní access sí ọba kírísítẹ́nì ń jọba muslim ń jọba àwọn ìṣẹ̀ṣe náà ń jọba nǹkan tó ṣẹlẹ̀ ni wípé òfin wà nílùú Nàìjíríà àtìgbà táwọn òyìnbó ti dé tó ti gba agbára lọ́wọ́ ọba ní gbogbo ọba náà wọ́n ti wà subject to Nigerian constitution tó gbogbo nǹkan tá à ń ṣe ó láti lọ pẹ̀lú constitution ni tó bọ́ sí yan bá o bọ́ sí gbogbo nǹkan tí ọba ń ṣe ó ń ṣe based on our constitution ni so mo rò pé gbọ́ mi àgbọ́yé báyìí. ìpè mi ẹ wà ní ilẹ̀ kábíyèsí ẹ jẹ́ ká gbé ìpè yìí. hello. hello. ẹ ti wà lórí ìlà o kábíyèsí ń gbọ́ yìí. ẹ káàsán olóòtú. ẹ ra o. ẹ sáà mi kọ́ ọ. hello ẹ káàsán olóòtú. à ń gbọ́ yẹ ẹ káàsán. ok mo ti mọ̀ ẹ bá mi kí kábíyèsí dáadáa. kábíyèsí ń gbọ́ ẹni orúkọ tèmi ni Shamsuddin. orúkọ tèmi ni Shamsuddin Adébáyọ̀ Jubril láti London ọmọ bíbí inú ìlú Ìsọlọ̀. mo ní kí kábíyèsí gan gidi ni
pẹ̀lú iṣẹ́ takuntakun tó ń ṣe tí à ń gbọ́ tí a dẹ̀ mọ̀. Irú èmi mo jẹ́ni tí mo ti mọ kábíyèsí sìn, mo ti mọ̀ wọ́n ó ti lé ní 35 years sí 38 years tí mo dẹ̀ mọ̀ pẹ́pẹ́ pé mo mọ̀ wọ́n sí dáadáa ní títí kan ìyá tó bí wọn kọ́nà wọn bá mi ò pàtó kábíyèsí o, ṣùgbọ́n títí kan ìyá tó bí wọn débi pé kọ́nà wọn bá fi ọ̀run pẹ́ ìyá àti bàbá wọn. Kábíyèsí jẹ́ ọba tí ẹni tí wọ́n ní òótọ́ tí wọ́n dẹ̀ mọ ohun tó ń ṣe èèyàn gẹ́gẹ́ bí ọlọ́run má fìyà jẹ wá tán bá rí ẹni náà ní ìgbà tán ti ń wù tipẹ́tipẹ́ ni. Débi pé níwájú ọlọ́run ọba àti èèyàn kábíyèsí wọ́n sọ nǹkan kan nínú àwọn ìbéèrè tí wọ́n ń dáhùn sí èsì nípa pé ìyà tí ó ń jẹ àwa Yorùbá Àwórì in general kò ju wípé àláàánú ra wa, and ohun tí mo dẹ̀ rí ni pé àánú tó ní àníyàn ní ibi tí particularly ibi tó ti bí èmi ní Sọlọ, mi ò lè sọ gbó Àwórì ibòmí o. Ọ̀rọ̀ yẹn ó jẹ́ ohun tó jẹ́ pé ó ń kọ mí lómi inú tipẹ́tipẹ́, nítorí pé ọ̀rọ̀ ìrìn àjò ẹ̀dá láyé bí Ọlọ́run bá ṣàánú fẹ̀dá kan pẹ̀lú àgbájọwọ́ àwọn èèyàn kan ló máa jẹ́. Ọlọ́run ọba ò ní fi ẹnikẹ́ni sórí ipò láyé ò jẹ́ pé mímọ́ Ọlọ́run tàbí sí àyíkáyè kan. Bí o sọ̀rọ̀ lórí pé bóyá kò ọba àbí kò chairman tàbí councillor, ẹni ipò ní ayé particularly tọ́lọ́run bá fi èèyàn síbẹ̀, ọlá Ọlọ́run àti ọlá àwọn kan ló máa dúró, orí ìyẹn ló máa dúró fún ìgbọ̀n ẹni tó ń wọ́n mi ẹ foríjì mi. Ṣùgbọ́n níwájú Ọlọ́run ọba jẹ́ kí ẹ̀mí kábíyèsí ọba ọlọ́tà kó gùn ju bá ṣe ń bèrò lọ. Wọ́n á dẹ̀ kó ilẹ̀ Àwórì, wọ́n á kó wa jẹ̀pẹ́. Ọlọ́run ọba ti yọ wọ́n jáde gẹ́gẹ́ bí olórí gidi nínú gbogbo ọba Àwórì. Ọlọ́run ò ní fà wọ́n sẹ́yìn. Ìjà tó ń jà fún wa nílẹ̀ Àwórì wípé ká jẹ́ kan ṣo, kí àánú kó dẹ̀ wà papọ̀, ká ní feelings ara wa. Ọlọ́run ọba á jẹ́ kó rí ìjà yẹn jàdélẹ̀ lórí. Kò sí nǹkan kan méjì mẹ́ta tó ń fìyà jẹ wá o nílẹ̀ Àwórì. A ní feelings ni o, a láàánú ra wa. Bí ò tí pé bí gbogbo nǹkan bá ti dé kó jẹ́ ti àwọn nìkan, kó jẹ́ ti àwọn nìkan. Wọ́n náà Àwórì ò kàwé, a dúpẹ́ fọ́lọ́run, a ti ń kàwé sẹ́yìn o. Wọ́n dẹ̀ ní òṣèlú wípé à ń ṣòṣèlú, at least inú jíìnì inú òbí ni òṣèlú wà. Kò sẹ́ni tí ò mọ bàbá tó bí mi ní gbogbo ìlú Ìsọlọ̀ pátá. Kábíyèsí pàápàá mọ bàbá tó bí mi. Tóbi pé tí èèyàn kan bá gbìyànjú àti fẹ́ sọ pé òun fẹ́ ṣe nǹkan collectively nípa pé títẹ̀síwájú ìlú kó jẹ jáde, ẹ jọ̀ọ́ ẹ bá wa gba àwọn èèyàn tó wà nípò àṣẹ nímọ̀ràn àti ní support. Ọjọ́ kan bá wa kún ẹni yẹn, ẹnikẹ́ni bí whoever tó lè jẹ́, kán bá wa kún wọn, kán jẹ́ kán lè ṣe. Àwọn tó lè ṣe pọ̀, wọn ìkú wọ́n pọ̀ gan-an, ṣùgbọ́n out of self-centered lọ́la yí pé wọn ò ní ìfẹ́ ìlú, tara wọn náà nífẹ̀ẹ́ àwọn èèyàn. Òun ló fà á tá fi wà backward. Ọlọ́run ọba ọlọ́jọ́ ìní á dẹ̀ gbé ọwọ́ gbogbo wa sókè. Ó yìí máa ṣẹlẹ̀, wọ́n lẹ̀ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọ̀gbọ́ni Bí pé ẹlẹ́rìí máa ṣe, Ọlọ́run á fi sílẹ̀ ọ̀tọ̀ síbí o. ẹ ṣe.
à ń padà bọ̀. tọlọsì ọmọ láìjẹmọ tí yan fanda ọlọ́tàmú bùtúmọ kéèpẹ̀ fàlàṣẹ àwórì kábíyèsí ẹ̀yin lọ́mọ tààrà wọjà ìjìgbò mẹ́kùn ẹkùn bìrìtì ilé Ìrẹ́mọ agbọ̀ǹdà bíi ti ará àlódè ọlọ́fin àjàyè ọlọ́fin jayéjayé orí ilé ìṣẹ̀rẹ̀ iwájú ọlọ́kọ̀ wọn a máa sowó ẹ̀yìn òbírí ọlọ́kọ̀ wọn a ṣe ìjìgbàrà ìlẹ̀kẹ̀ amọ́rùngún ìgà ìsọlọ́sì orí àwórì kì í sanwó odò lérèmí torí gbogbo ọ̀nà lọ́lọ́fin fi ńlá dò ó já lọ́jọ́ ìjígbọ́pàgbàjẹ́ lọ́wọ́ ọlọ́fin àgbòde rèlérè mi wọ́n afọ́pá wà wọ́n afàjẹ́ wà wọ́n á tún fò gèdégédé ọwọ́ wà láti létí àtètètè títí délé ìṣẹ̀rẹ̀ kábíyèsí ọlọ́tà ẹ̀yin lọ́mọ òjijì ara ìjà agbọ̀ǹdà lókògùn jaketu ajàmámà àlà lọ́jọ́sí ìgánmọdé àrọ̀nì tí fèlè ìjà ìgánmọdé fèlè jà bí ogun àlọ́ọ̀dé ọ̀tà ọmọ ológun àìgbọ́tẹ́lẹ̀ fi pòpò. kábíyèsí o èmi tẹ máa béèrè kọkàn torí lé ọ̀sẹ̀ lè kọjá à béèrè lọ́wọ́ kábíyèsí oníkọ̀tún láàgbé wá wípé àmì rí mi ẹ omi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ débi pé bí ìgbà àti yanisípò mi ẹ bá dé ẹ̀yin ọba ló kọ́ ní ìjọba àkọ́kọ́ mi pè ẹ̀yin ló kọ́kọ́ mi rí kùdí mi lọ bọ́ọ̀bá ẹ̀ ti sọ fún yín wípé ibi báyìí ni ká ẹ ṣiṣẹ́ sí bá ti bẹ́ẹ̀ bá ti padà délé bó bá jẹ́ pé ọmọ tiwa láwa mi dùn fún ìtorí pé ó ti gbówó fún òun líbá ti lè jẹ́ pé ìjọba ti pè sọ́dọ̀ ìlú mi yí dàlà ọmí tó àwọ̀ ṣe lè jẹ́ pé gbogbo ẹni láwa àbá ti fà sílẹ̀ pé bóyá ọmọ wa là bó bá dìgbà ẹ báyìí ọ sọ pé kì í ti ṣe bẹ́ẹ̀ lá máa ṣiṣẹ́ sí ẹ gbọ́ kí ojúṣe yìí fi wò ó ṣé omi rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ẹ tó bá wa yànnàná ẹ dáadáa ìtorí àtọ́ tí mi wọnú ọdún àmì lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀ yìí àti yanisípò mi ẹ máa dé bó bá ẹ̀ ti dìgbà ẹ kò sí kí ti máa ògó rí ọ̀pẹ̀ yìí lọ́balọ́ba ọ̀pẹ̀ yìí ṣé a ti mi ṣiṣẹ́ lórí wípé ọmọ tiwa ló gbọ́dọ̀ débẹ̀ lọ́tẹ̀ yìí máa rọ́wọ́ mi lọ́ mi ṣe fún wa ká mi fún wa ní váìsì ó ìtọ́ àkókò àwa náà gbọ́dọ̀ dúró ẹgbọ́ afẹ́kẹ́ tó bá wa sọ̀rọ̀ síbẹ̀ tìkẹ́. ọba ó láti dúró gbọ̀yìngbọ̀yìn síbi òótọ́ ó láti dúró síbi pé àwọn ọmọ ìlú káwọn náà tí wọ́n lè rí ọ̀rọ̀ sọ ní nǹkan tó ń lọ ní ìlú wọn. àwọn tó wà ìjájú láti bọ́ sí àwọn pòsíṣàn kan ní àwọn ìlú ó yẹ kí ọba tì wọ́n lẹ́yìn. kì í ṣe pé àfààyè gba àjèjì náà àjèjì díẹ̀ náà á mú ọmọ rà ṣùgbọ́n a láti fún àwọn ọmọ ìlú majority ọmọ ìlú náà a láti fún wọn ní àtìlẹ́yìn visibility. Nǹkan tèmi rí sí ọ̀rọ̀ yẹn nìyẹn. A gbọ́dọ̀ dá gbogbo ẹ̀ jẹ ṣùgbọ́n àwọn ọmọ ìlú láti pòsíṣàn wọn síwájú. ẹ ṣe kábíyèsí a ní ìpè kan ẹ jẹ́ ká gbé ìpè yẹn. hello. ẹ mọ olùbẹ ìlú Àwórì o. a máa kí kábíyèsí ni o. à ń gbọ́ yìí. kábíyèsí o. mo wólẹ̀ forí adé o. kọ́ bá gbó kọ́ bá tọ́ kẹ́sàn ọba jẹ kó pẹ́pẹ́pẹ́ o. ọ̀pọ̀ nínú nǹkan tí máa sọ torí tètò yìí ti bẹ̀rẹ̀ láti ń tẹ̀lé ètò yìí láti ń gbọ́ gbogbo ohun tó ní kálukú ń sọ lọ́tún lọ́sì. ṣùgbọ́n àwọn nǹkan tí mo rí pé oníkálukú ń tẹnu mọ́ ẹ̀dùn ọkàn oníkálukú òun ni pé ìyànjẹ ti pọ̀ jù nílùú Àwórì. ìyànjẹ yìí pọ̀ jù a dẹ̀ fẹ́ kí ìyànjẹ yìí kó dúró. àwọn àgbàlagbà ń kòwé jẹ́ tàwọn àgbà. wọ́n sọ pé àjòjì ò lè tó kó dé kó nílé wá dọ̀gbẹ̀rì. àjòjì ò lè tó kó dé ká débó lílé kó nílé àdọ̀gbẹ̀rì. èyí dẹ̀ ń ṣẹlẹ̀ púpọ̀ jù nílẹ̀ Àwórì. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ ìlú wa torí à ń ṣe program la ń ṣe
ìrá mi wọ́n ń ṣe program yẹn group one form group Àwórì líle Àwórì orí ètò lẹ́yìn ṣe yìí group wà tó jẹ́ pé ó back ẹ̀ up nílé Àwórì group à ń lọ sórí group yìí lórí WhatsApp à ń lọ sórí group yìí lójoojúmọ́ à ń rí ìwúlì ẹ̀dùn ọkàn àwọn èèyàn ń fi ẹ̀dùn ọkàn wọn hàn sórí group yìí ohun táwọn ọdẹ ń tẹnumọ́ ń bẹ̀ kò ju pé wọ́n ń fi ẹ̀tọ́ àwọn Àwórì dùn wọ́n ní èmi eléyìí ẹ̀kan ní wọ́n bá dá láwùsá Àwórì ò sí ń bẹ̀ Àwórì tó wà ń bẹ̀ gan kò ní lè sọ pé Àwórì lòun torí ẹ̀rù máa bà á ní wọ́n dé gbogbo àwọn local government wa ẹnìkan pé wọlé ń jọ sí ó ní Ọ̀jọ́ lórí gúrùpù yìí lẹ́nìkan ti sọ pé lọ́jọ́ pé láti 1999 lọ́jọ́ igbákejì àwọn Ìgbò ní igbákejì alága Ọ̀jọ́ láti 1999 ó ní Ìgbò ní igbákejì àwọn ẹlòmíràn ẹ tó pè wọlé sọ ẹlòmíì tún fohùn ránṣẹ́ sórí gúrùpù yìí pé ní ìsọlọ pé àti alága àti igbákejì alága àti igbákẹta alága àti adviser pé kò sí tó jẹ́ Àwórì ń bẹ̀ àwa ò sọ pé Àwórì là ń fẹ́ Àwórì là ń fẹ́ àlejò olè tó kó dé onílé dọ̀gbẹ̀rì kábíyèsí tó ó ṣe bí òwe o bí ò tó òwe pa ó ṣe fún wájú ọba o ìyẹn dẹ̀ ti ń ṣẹlẹ̀ láàrin wa wọ́n ń fi kalalẹ̀ fún wa púpọ̀ jù nítorí tó jẹ́ nǹkan bí ẹ̀dùn ọkàn àwọn èèyàn tí àwọn èèyàn máa ń sọ tó máa ń tẹnumọ́ jù lórí gúrùpù yìí ni pé gbogbo ẹ̀ṣà lórí ìyànjẹ ẹjọ́ àpapọ̀ olú Àwórì àpapọ̀ lọ́balọ́ba kán bá wa ṣètò lórí ẹ̀ kán jọ torí tọlọ́run kán bá wa ṣètò lórí ẹ̀ láyé ìgbà yẹn lọ́hùn wọn ní kò sí graduate nílé Àwórì nísìnyí lísẹ̀ yìí graduate lè wà nílé Àwórì tó bá mú ilé Àwórì tó ti bẹ̀rẹ̀ láti Èkó torí Àwórì ló lè kó ká má fàwàdà sí Àwórì ló lè kó tó bá bẹ̀rẹ̀ láti Èkó lọ káàkiri gbogbo ilé Àwórì graduate ti pọ̀ masters degree graduate ti pọ̀ rẹpẹtẹ kánjọ kán dẹ́kun sí ìyànjẹ yìí kán jẹ́ ká bí onílù olè lájú ẹ lẹ̀ kílù ẹ bàjẹ́ ẹ wo gbogbo títí wa lẹ́kọ̀ọ́ kò sí títí wa kan ṣó tó dáa àbí tá a bá máa purọ́ tanra wa lókù báwo ni títí wa ṣe fẹ́ dáa ìgbà tó jẹ́ pé a ò yan ẹni tó yẹ ká yàn síbẹ̀ a ò fi ọmọ onílù tó má fọ ọmọ onílù ẹ wo Èjìgbò ń bẹ̀ yẹn títì kan wà lẹ́jìgbò tí wọn ò ṣe ọmọ onílù ló jẹ́ alága Èjìgbò ń sìn yín títì yẹn tẹ́ bá rí títì yìí sẹ́yìn ọmọ onílù ó ṣe títì yẹn ń dán gbin ni tẹ́ bá yan ọmọ onílù síbẹ̀ ṣe bó ní ìdílé bó bá bàlú jẹ́ àwọn èèyàn tọ́ka sí ìdílé ẹ̀ ń tó ń dun àwa lọ́kàn nìyẹn tó bí ò ṣe títì bí ò ṣe gọ́tà àwọn èèyàn tọ́ka sí ara àwọn tó gbójú tó gbọ́yà tó máa tọ́ka sí ìdílé wọn pé yìí ṣebí ìdílé yìí ló wà níbẹ̀ ló kú òlíbẹ̀ ṣó ṣe títì ni ṣó ṣèlú ni ẹjọ́ ẹ jẹ́ adẹ́kun pé à ń fi àwọn àlejò sípò nílùú wa àlejò lè wà ní under local government a ò ní kálejò má sí under kó má ṣe ní local government kì í ṣe ẹjọ́ torí ìtọ́ lọ́hùn kì í ṣe bíi ti alága kì í ṣe bíi ti pàkejì alága ìdójútì púpọ̀ jù ló ń jẹ́ fún wa ìdójútì púpọ̀ ni tó wọn bá ti yàn wọn nípò alága tá a bá ti ẹ̀lò. à ń gbọ́ yìí. tá a bá ti yàn wọn sípò alága àwàdà náà ń fi wá ṣe yẹ̀yẹ́ náà ń fi wá ṣe yẹ̀yẹ́ náà ń fi wá ṣe láàrin ara wọn péye wọn ò mọnú ara wọn Àwórì ò fẹ́ràn ara wọn bẹ́ẹ̀ dẹ̀ ní lóòótọ́ wọ́n ní tó bá dé ìlú Ìjẹ̀bú wọ́n ní alága bẹ̀ igbákejì alága bẹ̀ pé Ìjẹ̀bú ni wọ́n fẹ́ràn ara wọn ni wọ́n ní tó bá dé Ọ̀ṣun wọ́n ní alága bẹ̀ àti igbákejì alága bẹ̀ ọmọ Ọ̀ṣun ni wọ́n fẹ́ràn ara wọn ni kán jọ ẹ̀dùn wọn rí pé ń lè dá lórí ẹ̀dùn ọkàn àwọn èèyàn òun ni ẹ̀tọ́ tó fi ń dùn wá kán jọ kán bá wa fòpin sí kí inú wa lè dùn sí ìyẹn bẹ́ẹ̀ òun ní èkejì ń bẹ̀ ẹ̀dùn ọkàn àwọn èèyàn táwọn èèyàn ń sọ pé ńlẹ̀ Àwórì àtàwórì Ògùn àtàwórì Èkó à ń fẹ́ paramount ruler àwọn yìí dẹ̀ ń sọ pé ọmọ ọlọ́ta odò aródẹ̀dẹ̀ wọ́mi kábíyèsí ó tó mi ò tó fojú dọ́ba àwọn iná ọlọ́ta ló tọ́ sí ṣùgbọ́n kò pẹnu tiwa kọjọ kan yan paramount ruler láànílẹ̀ Àwórì kan ní paramount ruler tí paramount ruler bá wà ọ̀tẹ̀ á dínkù torí a ti mọ̀ pé a ti ná lórí ọba àti ní paramount ruler ilé ẹ̀nà tí máa ṣe mítìnì tí gbogbo èèyàn mọ̀ kábíyèsí sọ́njọ́ sí ọlọ́ta odò kábíyèsí ọlọ́ta odò wọ́n sọ́njọ́ sí pé ọba bìkan ní olórí ọba Àwórì ṣùgbọ́n à ń fẹ́ àjọṣepọ̀ tó dájú nítorí káàkiri gbogbo àgbáyé
àwọn ojú ti là àti kò dàbí ìjọsí ojú ti là ní káàkiri gbogbo ilẹ̀ Àwórì à ń fẹ́ olórí ọba paramount ruler tó tá a mọ̀ pé tá a máa mọ̀ pé paramount ruler ni ó wà káàkiri ó wà ní Ìbàdàn ó wà ní Oǹdó ó wà ní Kábíyèsí so mi ò orúkọ tèmi òun ni olóyè ọmọọba Latifu Ọlọ́ládé Fáróǹbí bọ̀rọ̀ kìíní ìlú Èwù ẹ ṣé o mo bọ̀ sínú náà ájúṣe Kábíyèsí ẹ pẹ́ lórí ipò kọrin kése o. àṣẹ Kábíyèsí ẹ jẹ́ kí ẹ. mo dẹ̀ fẹ́ kí olóòtú fún iṣẹ́ takuntakun lólóòtú ṣe o ájúṣe fún yín o tòní sún ṣe olóòtú ètò yìí ẹyẹ torí tọ́lọ́run ẹ má jẹ́ kí ètò yìí sú yín olóòtú ẹ má jẹ́ kí sú yín tẹ̀síwájú nípa ètò yìí ètò yìí tá a púpọ̀ ju ìrànlọ́wọ́ lètò yìí jẹ́ ẹ bá ń tẹ̀síwájú pẹ̀lú ètò yìí a máa rẹ̀ ẹ̀tọ́ àwọn àgbà ẹ̀tọ́ wa fúnra wa àjàjàngbara ká gba ẹ̀tọ́ wa fúnra wa ájúṣe kò ní bàjẹ́ o. Ọlọ́run á gbà fún wa ẹ ṣé. àmì àṣẹ. Kábíyèsí ẹ ṣì dúró ẹ jẹ́ ká ẹ gbọ́ ìpè kan wà nílẹ̀ a máa dáhùn ẹ dáhùn gbogbo ẹ̀pọ̀ hello. Ó yá ọ̀ ń gbọ́ Kábíyèsí ń gbọ́ yín. Kábíyèsí mo túbọ̀ rí adé o. ọ̀ ń gbọ́ yín. bí èmi ṣe wà yìí ọmọ sọ́lọ̀ ni mí bàbá ìyá mi ọmọ Ìkọ̀tún Ègbè ni Olúṣesí. nǹkan tí mo béèrè lẹ́ẹ̀kan gbogbo kíde tó jẹ́ gbogbo àdúgbò wa pátá orúkọ àwọn àjòjì ọmọ Ìgbò níbẹ̀ dé bí Ṣúkùdì kíní kan dì kò sí bàbá débì kankan ṣẹf àti dúró pé àdúgbò yìí ọmọ kíní ni wọ́n á ti já Ìgbò ni bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kánsẹ́lọ̀ tó wà lọ́kọ́ta Ìgbò ní Ọ̀kọ́ta ward Ìgbò ni ṣáàmánu street tẹ́nàntì tó kúrò nínú ilé lọ́dọ̀ tèmi tó lọ rẹ́ǹtì yàrá síbò míì wọ́n tún fi ṣe ṣáàmán ní street tẹ́nàntì ni o kò nílé níbẹ̀ òyìnbó ni o. kí ilé àwọn bàbá wa dẹ̀ wá ń bẹ̀ wọ́n ò fún wa láyè débi pé tẹ́nàntì yíbò ó tún ń bẹ́ẹ̀ ní fáwájú ilé wípé àwọn làwọn nílùú yíbò ni o nípa àwọn làwọn nílùú ìyẹn bẹ́ẹ̀. ọ̀rọ̀ ìbò tí wọ́n ń sọ èmi gan wà lára àwọn tí wọ́n dàbò ẹ̀nù nígbà nǹkan tó gbé mi dé yìí ní bíbá yìí nìyẹn. kò sí kọ́ńpìn kan ní Èkó yẹn bó ṣe tóbi tó tẹ́mi mọ̀ tí wọ́n ń pọmọ Àwórì ṣiṣẹ́. ṣé ń gbọ́ mi? Hello? mo à ń gbọ́ yín ẹ wà à ń gbọ́ yín. kò sí kọ́ńpìn kan tẹ́mi mọ̀ tí wọ́n ń pọmọ Àwórì ṣiṣẹ́. bọ́mọ Àwórì bá dé bẹ́ẹ̀ ó bá gbèrò sílẹ̀ bọ́ bá ti rí pé ọmọ Èkó ní báwọn máa rẹ́rìn ni nígbà kò sí nǹkan tó ń jẹ́ kò sọ́mọ Èkó tẹ́ bá máa padà débẹ̀ ńjọ́ kejì wọ́n ti gbọmọ lókè síbẹ̀ àbí kọ́ gba àwọn Ìgbò ẹgbẹ́ wọn síbẹ̀. gbogbo kìíní kí wọ́n jọ nítorí Ọlọ́run kọ́ bá wa ṣe ibi táwa yìí gan kò rọrùn ojú ni màálù ń rọ̀ àlè kẹ́sà ẹ̀sùn ká má jẹ ti ẹran ó ti sú wa mi ní parọ́ fún yín ó ti sú wa a ṣe títí Ìgbò lọ bá nílẹ̀ Yorùbá tó bá pa títì rẹ̀ báyìí lórí yam festival ó máa ń yà mí lẹ́nu ní pé ẹ wo ọmọ Ìgbò rè tọmọ Yorùbá tí atáwo lè dánwò bá lọ sí Ẹ̀gbá ọmọ wọn ló ń jẹ gbogbo oyè níbẹ̀ gbadébàdàn ṣé ń tì ní títí kan àwọn Ìgbò tájọ wà ń bíbà ẹ̀ mo tẹ̀ bá kan sọ̀rọ̀ ní wọn pé bí n bá máa ra lẹ̀ sílẹ̀ Ìgbò èlò lè máa ta fún wọn ní àwọn ò lè talẹ̀ fún àjèjì nígbà yàtọ̀ sí Ìgbò ẹgbẹ́ ra wọn. èmi kówó mo ra lẹ̀ nílẹ̀ Àwórì bẹ́ẹ̀ àwọn Àwórì sì ń dà mí láàmú níbẹ̀ tí mi ò fámìlì kẹta tó ń dìde èrè tó ń gbowó lọ́wọ́ mi èmi tí mo jọ́ mọ Àwórì mo tún wádìí títí mo rí pé àwọn bàbá mi kan lẹ́tọ̀ọ́ síbi tí wọ́n tún ti ń gbowó lọ́wọ́ mi yẹn pẹ̀lú ẹ̀gọ́ dèmí wọn ò tí ì jáwọ́ lọ́rùn mi ní ìbẹ̀rẹ̀ nǹkan kan ṣe sórí ẹ̀ ó wà ń bẹ̀bẹ̀ àwọn Àwórì ra àfẹ́ràn ra wa rárá. Ọlọ́run á ṣàánú wa. àánú Ọlọ́run náà lọ aléjì ṣùgbọ́n látòrí àwọn bàbá wa ló ti máa bẹ̀rẹ̀ táwọn bá ti lè kóra wọn jọ wọ́n dẹ̀ yé máa discourage àwọn ọmọ wọn mọ́ because púpọ̀ náà bàbá wa tọ́mọ wọn bá fẹ́ ṣòṣèlú wọn ní lọ́jọ́kòó wá lọ síbi báyìí lọ́jọ́kòó wá lọ ṣe nǹkan báyìí pẹ̀lú ẹ̀ náà wọn ò ní kún wa lẹ́yìn wọ́n máa já wa sẹ́yìn ní táwọn àjòjì fi gba gbogbo ẹ̀
kò sí junction tó máa dé báyìí ń sìn bọ́n ṣe fẹ́ pọ́n ṣe kí ni àjòjì ló pọ̀ jù ń bẹ̀. kábíyèsí ti gbọ́ ẹ jẹ́ kó fèsì sí ọ̀rọ̀ yẹn. ó tún mọ́jú. ẹ ṣe kábíyèsí. ẹ ṣe mo dúpẹ́ atọ́kùn. ẹ jẹ́ ká kọ́kọ́ mú ní ti ẹni líkọ́ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ lórí ìyànjẹ ó ní ìyànjẹ yìí pọ̀ jù ó tó wá sọ ẹlẹ́ẹ̀kejì ó ní olórí ọba ó dà pé ti sọ ẹlì ẹ̀bọ ẹ jẹ́ ká ẹ sọ sí ti ìyànjẹ. ṣe rí àwa Àwórì a kì í máa ń take leadership ní àwọn agbègbè wa pàápàá lórí ilẹ̀ wa à ń take leadership nílùú a máa ń jókòó sẹ́yìn ibi tá a bá ti rí i pé a máa rí nǹkan jẹ nínú ẹ̀ la ṣe máa yọjú síbẹ̀. ọ̀rọ̀ rẹ̀. a ń láti dúró ní everywhere gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nílùú wa ó yẹ ká máa wà ń bẹ̀ pàápàá ó yẹ ká bójútó àwọn CDS wa àwọn community development societies wa groups wa ó yẹ ká máa wà ń bẹ̀ táwọn ọmọ wa wà ń bẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń discuss ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú. So CDS is a must for all Àwórì indigene ní ilẹ̀ Àwórì. Pàápàá mo fẹ́ gba àwọn kábíyèsí wa níyànjú kọ́mẹ́tíọ̀ táwọn náà máa ní aṣojú tó jẹ́ ọmọ Àwórì ní àwọn CDS yẹn nítorí ibẹ̀ ni àwọn àjèjì tí ń gbà wọ̀ wá lára. A ní orúkọ àjèjì pọ̀ lórúkọ àwọn street yẹn ìbáwọn CDS ló máa ń ṣe ọ̀rọ̀ street tó máa ń mú lọ sí local government tó máa ń sign ẹ̀ hàn pàápàá àwọn position àwọn federal position tó zone sí local government àwọn kan ti ṣẹlẹ̀ nílùú Ọ̀tà rí tó yẹ pé mo rí pé Igbo ni ó lọ ń fi slot Ọ̀tà lọ́gbọ́n fi gba iṣẹ́ federal government ní Àbújá. Lára àwọn ọmọ wa tó rí ló padà wá pé ẹ wo gbogbo àwọn nǹkan tó wù rí o mo dẹ̀ lọ sí local government fún ara mi mo sọ fún wọn mo ní kó tó issue any indigene certificate ní local government wọn láti kọ́kọ́ wá gba lẹ́tà láti palace láti certify ẹ̀ pàápàá ní gbogbo ilẹ̀ Ọ̀tà kọ́ lọ máa bá gbogbo àwọn ọba tó wà ní àwọn agbègbè kọ́ lọ máa bá wọn tó bá yẹ pé kò kì í ṣọ̀tà ló ti wá tó bá jẹ́ pé àjọ Ọ̀tà ló ti wá kó lọ sí ọ̀dọ̀ Aládàn tó bá jẹ́ pé ìjókòó Ọ̀tà ni kó lọ sí ìjókòó kọ́ máa gba lẹ́tà àwọn ọba ẹ̀ wá sí local government mo dẹ̀ sọ fún wọn pé anytime tí bá dé local government tí bá request gbogbo fáìlì yẹn màá ọ́ dìjẹ̀ fúnra mi mo fẹ́ rí àwọn tó ń issue certificate tó ọba mo fẹ́ yan gbogbo mo fẹ́ bẹ gbogbo àwọn ọba wa wọ́n jọ torí Ọlọ́run kọjá ká mú ojú síbẹ̀ yẹn náà ibi tó ti ń gba ògo wa lọ nìyẹn láwọn ọmọ ní fẹ́dà àwọn àjèjì lọ́wọ́ gbogbo tó bá ti bribe àwọn flag ní local government wọ́n ti gba nǹkan tó máa gbà wọ́n ti lọ but à ń láti put procedure in place tó máa jẹ́ pé àwa náà máa mọ̀ pé òkè o àwọn tí ó tọ́ sí ló ń gba gbogbo àwọn certificate yìí. Pàápàá àwọn orúkọ ọ̀rọ̀ pé ó ń gbé orúkọ àjèjì sí street yẹn mo fẹ́ ran àwọn kábíyèsí náà kọjọ kọ́ bá wa rán àwọn kọ́ fi àwọn aṣojú wọn sí CDS so that wọ́n á mọ nǹkan tó ń lọ ní àwọn CDS yẹn á lè máa fi tó kábíyèsí létí. Èmi ò wá mọ̀ bóyá àtúnṣe wà bí kò sí ṣùgbọ́n ká rìn sí èmi náà á rìn sí màá wo nǹkan tí lọ́ọ̀ wa tó pa mí má dẹ̀ wo nǹkan tá a lè ṣe ní local government tá a lè redress àwọn èyí tó ti lọ yẹn tó bá possible. Pàápàá nínú ọ̀rọ̀ òṣèlú ní ilẹ̀ Àwórì láti encourage àwọn ọmọ wa èmi nígbà tí mo wà kékeré nílùú Ìsọlọ̀ ni mo ti wà lára àwọn political leader màá dẹ̀ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọ̀sọ́lọ̀ of Ìsọlọ̀
kábíyèsí Agbábíàká wọ́n wà lára àwọn tó ń encourage nígbà yẹn tí mo wà ní NLC àjọ wà ní NLC nígbà yẹn mo jẹ́ delegate mo ṣe gbogbo ẹ̀ pẹ̀lú àwọn Ṣàǹtàò gbogbo wọn lọ dúró tì mí lóòótọ́ mi ò wá láti sọ̀dọ̀ ṣùgbọ́n mo Àwórì ni mí a tún ṣe meeting nílé wa ló fẹ́ jẹ́ kó sì máa ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà yẹn náà àwọn Ìgbò wọ́n ti ń yọjú sọ̀rọ̀ wa ṣùgbọ́n a máa ń lé wọn padà gbà yẹn ni ọjọ́ kò ní rẹ̀ wọ́n. ẹ ṣe kábíyèsí ẹ dúró lórí ìlà kọlù kan wà bí ẹ jẹ́ àgbà kọlù yẹn hello. Hello, wo nílé àwọn. Ẹ máa wo. Mo kí kábíyèsí wa wọ́n á pẹ́ fún wa o. Àṣẹ. Ọlọ́run bá bí ìdá ọba lálẹ́gẹ́ kábíyèsí wa Ọlọ́run dá wọn nítorí ilẹ̀ Àwórì ni. Tẹ̀lé ìdáhùn náà yẹ sọ pé wọ́n ẹmọ lóru láyé Ọlọ́run ti gbé dé. Mo kàn máa bẹ kábíyèsí ni ipò ń kó wọ́n máa fà sẹ́yìn láti lè kó gbogbo Àwórì jọ. Torí for now gbogbo ẹnu ni mo fi sọ àwọn nìkan ni mo rí lọ́ba Àwórì lọ́ba tó dángájíá tó tó nǹkan ṣe torí ibi tí mo ti nífẹ̀ẹ́ sí wọn nípa ọ̀rọ̀ tó bá Alákífà kò sọ́ba tó lè ṣe ní Àwórì èmi kàn máa gbà ọ́ níyànjú Ọlọ́run á dẹ̀ máa fún wọn ṣe Ọlọ́run á dẹ̀ tì wọ́n lẹ́yìn Ọlọ́run tí ò fẹ́ kí ìyà jẹ ilẹ̀ Àwórì òun ló ṣe gbé wọn wá lẹ́nu ìgbà tó dé yìí kìíní ẹ̀ ń jẹ́ kí ló máa wọ́n máa dùn ó lè jẹ́ kí a máa ní ọ̀rọ̀ láti sọ torí kò sí àwọn ọba kankan tó lè ṣe nǹkan tó ń ṣe Ọlọ́run ọba kó tẹ̀ kọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kọ́ máa sọ pé torí pé Ògùn state làwọn wà èmi ò kí èmi ò fẹ́ gbọ́ Àwórì làwórì ń jẹ́ òṣùn tó ń jẹ́ Àwórì Ègùn òṣùn tó ń jẹ́ Àwórì Èkó because kò sí bó ṣe ká jẹ ọmọdé kankan náà òbí tó wà ní Ògùn state yẹn wọ́n gbọ́ mọ́tà wà fọmọ́gẹ̀sà so èmi kan máa rọ̀ wọ́n ni Ọlọ́run á fún wọn ní agbára àti okun Ọlọ́run á dẹ̀ tì wọ́n lẹ́yìn gbogbo ogun kéogun tó bá fẹ́ dìde torí Ọlọ́run dídì gbé wọn dìde láti gbèjà Àwórì ni àsìkò dẹ̀ ti tó kí Ọlọ́run ọba kó ràn wọ́n lọ́wọ́ kí gbogbo ipá tó fẹ́ sá láti ran Àwórì lọ́wọ́ Ọlọ́run ọba kó fún wọn ṣe àwọn olèmí mọ̀ nípa ọmọ rúlà Àwórì láǹdí o ní àwọn olèmí mọ̀ lórí ọba Àwórì o Ọlọ́run á dẹ̀ jẹ́ kó pẹ́ lórí ẹ̀ o. Kábíyèsí ẹ dúró kọlù mi ẹ tó wọlé ẹ jẹ́ agbègbè yẹn hello. Kábíyèsí gbogbo ayé ń gbọ́ yín ọwọ́ yà ń gbọ́ yín. kí ti gbé o. ó gbére o àìsàn mi bá sọ̀rọ̀. orúkọ mi ni ọba Maruf Alagbe Elégùṣì ti Elégùṣì Ọ̀tà. Kábíyèsí o. ìdájí àgbẹ̀yìn o. àṣẹ. ẹ kú ètò. Ọlọ́run ló mí tó ìyànjú làmí gbà o. ìlú Àwórì ò ní bàjẹ́ o. àṣẹ Èdùmàrè. ìlú Àwórì agbèrò ọmọ. àṣẹ. ogun kó wa ní ogun ò ní kó wa o. àṣẹ. Àwórì ò ṣerú rí àníṣẹ́rú o. mo kí ọba lálẹ́gẹ̀ ẹkùn. ó ń gbọ́ yín. yíyan ìlọ́wọ́ rẹ̀ agbẹ̀yìn o. àṣẹ Èdùmàrè. èmi náà ní kí n contribute díẹ̀ sínú program yìí ni. ẹ ti mi dá sí. ṣe rí ọba wa Abdulkabir ó ń gbìyànjú ṣùgbọ́n ṣá àwọn kan wà tó yẹ pé wọ́n ń fọwọ́ aago ẹ̀ sẹ́yìn gẹ́gẹ́ bí àwọn ọba tó wà nílùú Èkó àtàwọn díẹ̀ tó wà nílùú Ògùn state ṣe rí tí èèyàn bá ń fa àjọgbọ̀n tàbí tó máa ń jà fún nǹkan tó bá rí alátìlẹ́yìn ó máa ń dàbí ọ̀lẹ ni. mi fẹ́ rọ kábíyèsí wa kọ́ máa rí lẹ́ẹ̀tì ẹ́fọ́ọ̀tì wọn nígbà tí wọ́n jẹ ọba yìí ìlú Àwórì lápapọ̀ ó ń túbà nǹkan tó ti sọnù àwọn àrígbà díẹ̀díẹ̀ ẹ wò nígbà tí wọ́n jẹ ọba òun la rí deputy governor gbà àwọn ló jà fún. ọpẹ́ ní fọ́lọ́run. indigenous ọmọ tó wà ní house nísìn àwọn ló jà fún adúpẹ́ lọ́wọ́ wọ́n á bẹ̀ẹ̀ kábíyèsí wa pé kó ọjọ́ kó má wo tàwọn abẹ̀yìnbẹ̀bọ̀ jẹ́ à ń gbàdúrà pé káàdì pátámọ́tì rò àgbà dẹ̀ máa láti gbàgbà aláṣẹ Ọlọ́run ṣùgbọ́n yá tó bá wò pé àwọn kan ò support àwọn kan ń fà sẹ́yìn ó máa fún wọn ní step back bẹ́ẹ̀ kọ́ máa wò yẹn mo fẹ́ gẹ́gẹ́ bí àwọn tó ń sọ̀rọ̀ látàárọ̀ pa ọ̀rọ̀ òṣèlú wa ti wọ́ láti ilẹ̀ ní good leadership náà lórí gbogbo àwọn lórí wa jẹgúdújẹrá ni wọ́n
ṣùgbọ́n àti ọba Abdulkabir ọlọ́tàfọ̀tà débẹ̀ òun jà fún pé ẹ tó fẹ́ di ipò local government mo gbọ́dọ̀ jọ mọ̀ ìlú ẹ tó fẹ́ di kánsílọ̀ mo gbọ́dọ̀ jọ mọ̀ ìlú àníká àjèjì má jẹ́ ẹ wo ẹni tó dà á láàmú nílùú Ọ̀tà tó ní ọba ìjú ṣèbí dọ́kúmẹ̀tì wa tó rí ẹ̀ ló fi ń dà á láàmú ọba sójà ìdè tó wà ní ìlú Ọ̀tà bó ti ṣe iṣẹ́ àmàlù local government wa ẹ rí fún ẹ̀kọ́ àwọn ọmọ onílùú wa níyọjú mo fẹ́ bẹ̀bẹ̀ kọ́sà ẹ jẹ́ ká àwọn ọmọ wa náà tó ń ṣòṣèlú kó mọ̀ pé àwọn lọ jà fún wa ni kì í pé wọ́n lọ wá wọn ṣèfẹ́nu ra wọn níbẹ̀ kí àwọn ọba dẹ̀kẹ̀ ní kọ́ máa pè wọ́n sí mítì ní òrèkóòrè. àkó ọ̀rọ̀ lẹ́sọ. wọ́n máa fà wọ́n létí pé tó bá lọ tó ṣe ń bọ̀ nílé padà o. ẹ wo Ọ̀tà sì ẹ lè ní kò sí lọ́tà rárá tẹ̀ lè rìn tẹ́ bá ń bọ̀ láti ká sọ pé láti yànnà ẹ sí di Ọ̀tà dé gọmọdẹrù rẹ rè lọ́nà kankan ibẹ̀dẹ̀ ni dọ́tà ẹ̀sẹ̀ tí wà kí la ṣe fún wọn ibẹ̀dẹ̀ kẹ́lọ́ ti ń rí owó jù so ẹjọ́ ọba Abdulkabir ọba alẹ́jẹ́ pòfẹ́sọ̀ Kabir ọba alẹ́jẹ́ ọlọ́wà fún iṣẹ́ o ọlọ́wà ti lẹ́yìn o ayọ̀ lọ́wọ́ fi pàdé lágbára Ọlọ́run o ètò yóò ní ìbàjẹ́ o àṣẹ Èdùmàrè yóò Ọ̀tà gbèrò wá gbèrò ọmọ o àṣẹ ní agbọn Ọlọ́run àṣẹ lórí ọ̀rẹ́ kó wa lẹ́rù o àṣẹ ẹ ṣe o. kábíyèsí kẹ́ tó sọ̀rọ̀ èmi mo máa kí ògbóni ilé sọ̀rọ̀ yìí mo máa kí ń lè yìí lórí ọ̀nà lè mẹ́rù bàṣẹ yìí kẹ́ẹ̀mí ṣe lórí ẹ o ìtorí ọ̀nà lè wọ Ògùn látàgbára kò ṣeé rì bá a máa dé àti dé àtànkẹ́ gbogbo ọ̀nà yẹn ń ibẹ̀ lọ́sẹ̀ tí mi rí owó mi wọlé sí Ògùn state ní gbogbo bí lí ọ̀nà ògbébójúmu yìí kí jẹ́ ìgbìyànjú yìí lórí ẹ kábèsí ẹ tó sọ yẹn fọ́mọ Àwórì wọn gbó. fẹ́ fi àkókò yìí fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní Ògùn state ọmọọba Dàpọ̀ Abíọ́dún. Mẹ́mọ̀ resources lèèyàn máa wò mo mọ̀ pé gbogbo àwọn ọ̀nà yẹn ó wà lọ́kàn gómìnà wa ó dẹ̀ ń jẹ wọ́n lógún pàápàá àwọn ọ̀nà àgbárá ó wà lára àwọn ibi tí kábíyèsí wa kọ́kọ́ tí gómìnà wa kọ́kọ́ lọ wò ṣùgbọ́n ó dá mi lójú pé ọ̀rọ̀ owó ọ̀rọ̀ resources náà ló wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí bá ti délé padà ó wà lára nǹkan tèmi gan máa gbé síwájú gómìnà wa ní pé kó jọ ọba wa wo nǹkan tó lè ṣe sí i pàápàá màá tún lọ rí deputy governor wa náà tó jọmọ wa ní gbogbo àjọ jókòó ká wo nǹkan tá a lè ṣe sí i mo mọ̀ pé deputy governor náà òun náà ó ń try lágbára Ọlọ́run nǹkan tí máa kọ́kọ́ ṣe nìyẹn tí n bá ti padà sílé ká ní kí n gbé ọ̀nà òfurufú tí wọ́n ti tì í ni èmi náà ti wà ń lé gan lágbára Ọlọ́run tí bá ti délé àti commissioner for works o àti deputy wa o àti gómìnà wa lágbára Ọlọ́run màá rìn yẹn. Ọlọ́run á fún yín ṣe kábíyèsí alálẹ̀ á gbé gbogbo wa á kí yí gan wípé fún àsìkò ilẹ̀ fi sílẹ̀ lẹ́tí darapọ̀ mọ́ wa lórí ètò nílẹ̀ Àwórì yìí lórí wípé ìlọsíwájú Àwórì kí a lè dá àdúpẹ́ lọ́wọ́ ifú àkókò lẹ́fi sílẹ̀ lágbọ́ Ọlọ́run ìlú Ọ̀tà Àwórì gbogbo ìlú Àwórì lápapọ̀ ní bàjẹ́ láṣẹ Èdùmàrè dé bá wa láyọ̀ la máa fi ríra bẹ́ẹ̀ bá tọ́ wá ti dé kẹ́ àwa báyìí fún àkànṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lé àfin kọ́lọ́run dẹ̀ mí gbogbo wa sí àkíyín gan fún àkókò ilẹ̀ fi sílẹ̀ láti fi bá wa sọ̀rọ̀ bá ọmọ Àwórì sọ̀rọ̀ ogbó inú wa dùn àásẹ̀ máa rí yí bá ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yìí o kábíyèsí ọlọ́fin àgbè yìí o ọlọ́fin àgbè gbogbo wa ìlú Ọ̀tà Àwórì ò ní bàjẹ́ gbogbo ìlú Àwórì lápapọ̀ ní ẹ pẹ́ fún wa o ẹ pẹ́ ẹgbó ẹ̀tọ́ dògbólògbó kájọ kí ẹ ti máa rí rẹ ànígbó ìtìláṣẹ Èdùmàrè ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yìí o ire lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yìí kábíyèsí ẹ ṣe ọlọ́fin àgbè wá láṣẹ Èdùmàrè ẹ̀yẹ ara wa hun
gbogbo yìí làkí ẹ kú àtàárọ̀ ẹ kú àfọmọ ènìyàn ṣe ọlọ́fin àgbèwà ilẹ̀ Àwórì oníbàjẹ́ láṣẹ Èdùmàrè àkí gbogbo ilé ti darapọ̀ mọ́ lórí ètò yìí látàárọ̀ lórí èrò yìí buhaya èrò pọ̀ a lè ka gbogbo ìbéèrè yìí ogbó lẹ́ ń béèrè ìbéèrè yìí pọ̀ ogbó ṣùgbọ́n kábíyèsí ti sọ ilé jù lọ́rọ̀ ọdún bá wọn bá ti dé sí orílẹ̀-èdè wa lè yí ọ̀hún á lọ ọ̀hún gbogbo ìgbésẹ̀ lè yẹ kó ọ̀hún gbé ọ̀hún á gbé bẹ́ẹ̀ náà ló sì máa rí àmì kí gbogbo ẹ̀yẹ alátìlẹ́yìn ètò yìí ẹ ṣe àdúpẹ́ kò sóhun lè kéré lẹ̀ ti fi ràn ètò yìí lọ́wọ́ ẹ má jẹ́ kí ètò yìí kú bá kẹ̀ṣẹ́ mi rí wa yìí dátà láàmì lò ká dúpẹ́ lọ́wọ́ òun lè mí náwó sí wa ogbó ó kéré ó pọ̀ jù bàbá máa ṣètò yìí àánú tó 5,000 àárẹ̀ po kò síná ẹ mọ orílẹ̀-èdè láàgbé wa ọlọ́fin àgbé wa àṣẹ ikú kan mi jẹ́ wá lìyàwó àánìdí láptọ̀pù iMac láàfin mi ṣe kúlẹ̀ mi wòye àánìdí MacBook Pro ilé ìjẹ́ láptọ̀pù láàlè máa lò bí òsín náà kẹ́ à lè fìyẹ́ ṣiṣẹ́ ọlọ́fin àgbé wa ilẹ̀ Àwórì oníbàjẹ́ gbogbo ilé tí mi náwó sí wa pápátá gbogbo ilé àmì kí o gbogbo yìí gbogbo ayọ̀ nìkọ̀ọ̀kan sẹ́yìí ẹ ṣe ẹ kó àfọmọ ènìyàn ṣe gbogbo ilé àdúpẹ́ lọ́wọ́ ilé Àwórì oníbàjẹ́ láṣẹ Èdùmàrè àmúfà àkókò ike olórí oko bámbàm akínyòsí Jamiu gbogbo kíkiní ìṣe lọ sílẹ̀ ní ogbó kẹ́mi rí kábíyèsí yìí ọ̀hún ló wà díẹ̀ ọ̀hún ló ṣe gbogbo wàhálà ẹ fún wa ọlọ́fin àṣẹ gbé wa ilẹ̀ Àwórì níbàjẹ́ gbogbo àwọn òṣìṣẹ́ nílẹ̀ Àwórì pátá ní ìkìlà tòkè títí dèsàlẹ̀ àmì ṣiṣẹ́ lórí stúdíò wa bá parí ẹ tán sẹ́ yìí ogbe kódà ìyàtọ̀ gẹ̀rẹ̀gẹ̀jigẹ̀jù yìí lọ ìgbà ẹlẹ́ máa ń rí Akíndélé Emmanuel olóò máa tukọ̀ ètò gbọ́ àwọn máa wà lè kámẹ́rà lè gbà ẹ kì í ṣe máa rí rẹ ọlọ́fin àgbè wa àtọ́mí sọ fún wa kò sí olú ìkéré lẹ̀ ti fi ran ètò yìí lọ́wọ́ ẹ̀yẹ àdúpẹ́ lọ́wọ́ ọjà fún authority ẹ̀yin náà wà pẹ̀lú wa jù wá sílẹ̀ balẹ̀ lógun ẹlẹ́gbà mọ́kì yóò mọ́gè yóò ẹ̀yin náà ẹ̀ ṣe ẹni ká máa nìṣó Aliu Razak onímọ̀ bẹ́ẹ̀ kùn gbogbo gbàlí tí wà àdúpẹ́ lọ́wọ́ oníkọ̀tún àtẹ̀gbó àdúpẹ́ lọ́wọ́ tí ti kẹ́ onímèké oògùn àwo ọlọ́tọ̀ gbogbo ìlàkí alápá gbogbo ìpátá gbogbo onídàákọ̀ ẹ ló ti náwó sí wa gborí ọlọ́ta ẹ ti kẹ́ ògbé yìí gbogbo ìlàkí ẹ ṣe gbogbo ọmọ Àwórì pátá ti létoko àkíwá ibi là máa rí tè nímọ̀ rèé Ọlọ́run kí ìṣọ́ wa díjọ́ mẹ́jọ a máa gbé ọmọ Àwórì lì ti kọrí Àwórì lì jẹ́ pé kò sí ìlú yìí sẹ́yìí a máa gbé wá fún yìí lọ ìjọ́ mẹ́jọ kọ́lọ́run dẹ̀mí wá sí di ìjọ́ mẹ́jọ lọ kí tó dìgbà yẹ àámúpolówó rẹ sí ìta àá sọ fún wa ẹ láìkí péjì wa a lè gbọ́ rẹ mọ́ lórí Facebook ó ikún ẹ like page wa nílẹ̀ Àwórì Media kẹ́ lè máa rí wa òkétékété lórí YouTube wa ẹ subscribe sórí YouTube channel wa nílẹ̀ Àwórì là ẹ yé àmì bẹ̀yìí là kò ná wa ní kọ̀ọ̀kan ẹ yé ẹ máa wo iṣẹ́ wa níbẹ̀ ogbó kú láṣẹ ìṣẹ̀ yìí àtọ́mágbé sí YouTube fún gbogbo ohun lórí ọ̀fẹ́ ti wò líbí àtọ́gbé síbẹ̀ dátà ogbó láàmì lò ẹ jẹ́ ká ran ètò yìí lọ́wọ́ kò gbọ́dọ̀ kú ètò yìí ò gbọ́dọ̀ lọ kò sí olè kéré lẹ̀ ti fi ran ètò yìí lọ́wọ́ àkáǹtì wa lẹ́mí rí lójú amú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ọlọ́fin àṣẹgbè wa ilẹ̀ Àwórì oníbàjẹ́ mo kí gbogbo wa pápátá Ọlọ́run á wà pẹ̀lú gbogbo ilẹ̀ ìlú oníkálukú ògbó oníbàjẹ́ o ẹ̀yẹ́ o gbogbo ìlú lè jẹ́ wípé àmì gbọ́ wípé ó ní lè yọ̀ sàlọ̀hún ó ní ìlú kan lè jẹ́ wípé lára àwọn ìlú Àwórì wa lè jẹ́ pé àwọn èdè àìyedè kan mi ṣẹlẹ̀ líbẹ̀ ẹ̀yẹ́ ẹ bá wa mú ẹ̀jẹ̀bù rẹ gbogbo èyí lè wà ní díẹ̀ ẹ̀tọ̀dọ́ ẹ̀tọ́ba ẹ̀yẹ́ a ò fẹ́ kú ọ̀dọ́ a ò fẹ́ kí wàhálà kọ̀ọ̀kan tó wà nílẹ̀ Àwórì mọ́ ọlọ́fin àgbè wa ilẹ̀ Àwórì oníbàjẹ́ o a ṣe é ṣe fún gbogbo wa o mo kí wa o wípé lọ́sẹ̀ líǹbọ̀ àtọ́fàyọ̀ pàdé èmi ọmọ iná ni Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kọ àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkòkò ṣòwò ọmọ ọ̀gbẹ̀dẹ̀gbẹ̀dù ọmọ abóyìnbó sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ ìkọ́ oníkọ́ ọ̀dájú mẹ́ni ọ̀wọ̀ títí díjọ́ mẹ́jọ látọ́ máa pàdé lórí ètò yìí mo ní ire lójú owó mi rí ire lójú wa máa rí o ó dàárọ̀ orun ayọ̀ lá máa sùn ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yìí o gbogbo yí pátá làkí o ẹ ṣé o. ológbò hẹ̀rìmọ̀ ọ̀tà lọ́mọ ìmọ̀lẹ̀ tó fi kú ti yọjú ẹ̀gbá ọmọ àgàn orí àjànà kábíyèsí ọba láńlẹ́gẹ́ ẹ̀yin lọ́mọ òrìṣà kan ìdú ẹ̀yin lọ́mọ òrìṣà kan ìjì ọmọ òrìṣà àìpéwò tí màjèṣí ò gbọdọ̀ gbìn ká lọ dé àṣàṣàmọ̀sá lójú orí Àwórì tó yá gbóyà jù tó tún.